ti tóbi tó. Ẹ tóbi, Olúwa. Ọlọ́run, ẹ ti tóbi tó. Ẹ tóbi, Olúwa. Òkè tó ga jòkè lọ, òkè ńlá 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 ńlá, òkè wẹ́wẹ́, ìjì líle kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run, ẹ ti tóbi tó. Ẹ tóbi, Olúwa. Ọlọ́run ọba ayérayé, ẹ ti tóbi tó. Ẹ tóbi, Olúwa. Ìyìn yẹ Ọlọ́run ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́ o, ọba tó gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Èmi yìn ọ́ lógo, ọba alágbára jùlọ, ìwọ tó ń gbọ́ igbe ẹ̀bẹ̀ mi lójoojúmọ́ o. Mo ké pè ọ́ o, ìwọ lọ́lọ́run tó dáhùn béèrè mi. Ó ṣé bàbá, èyí yẹ ọ́ Ọlọ́run abárírè o, ìwọ tó ń gbọ́ àdúrà. Ògo yẹ o, ayérayé bàbá àgbà, ìwọ tó ń gbọ́ igbe ẹ̀bẹ̀ mi. Ó ṣé bàbá, ìyìn yẹ Ọlọ́run ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ìyìn yẹ ọ́, mo gbé ọ ga o. Ògo yẹ ọ́, mo fọpẹ́ fún ọ o. Mo fìyìn fún ọ o. Elétí gbàròyé, ìwọ tó ń gbọ́ tèmi olójoojúmọ́. Ìwọ tó ń fi dáhùn ìbéèrè mi fún mi nígbà gbogbo. Èyí tí mo láhùn pé, èyí tí mo gbé látinú ọkàn mi wá. Èyí tí mo béèrè nípa ìwò mi àbí èrè mi àbí oorun mi o. Èyí tí mo béèrè lójú àlá gbogbo rẹ̀ pátá ni wọ́n ń dá mi lóhùn. Èyí tí mo béèrè nípa kíkà nínú ọ̀rọ̀ rẹ àti nínú orin o. Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, mo mọ̀re ni mo ṣe mọ́pẹ́ wá, ni mo ṣe mú yìn wá, ni mo ṣe sọ wípé ògo ìyìn ọlá ní forúkọ rẹ o. Ìwọ tó gbọ́ àdúrà. Ògo ìyìn ọlá ní fún orúkọ rẹ o. Ìwọ tó fi ìdáhùn gbogbo ìbéèrè mi fún mi. Hallelujah. Sórúkọ Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Ìyìn yẹ Ọlọ́run ọba
ọba tó gbọ́ àdúrà ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ọlọ́run gíga tó ga jùlọ ìwọ nìkan lógo yẹ. Ó gbé ọ̀gá bàbá àgbà òye. Ọlọ́run gíga ayérayé ìwọ nìkan lógo yẹ. Mo yìn ọ́ ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayé ayé. Ìyìn Ọlọ́run gíga àtóbi jùlọ ìwọ nìkan lógo yẹ ní gbogbo ọ̀nà. Ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan ṣá o. Ìwọ nìkan lógo yẹ láyé lọ́run. Ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan ṣá o. Ìwọ nìkan lógo yẹ. Ọba ọba o Ọlọ́run gíga gíga. Ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run gíga ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan yẹ o. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan yẹ o. Ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run bàbá rere àwí máa yẹ̀wùn o. Ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run tó ga jù ayé àtọ̀run lọ tí kò láfiwé o. Ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run tó ga títí tẹ́nikẹ́ni kò lè sọ bó ṣe ga tó. Ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run tẹ́nikẹ́ni kò rí ṣùgbọ́n tí gbogbo ènìyàn ríṣẹ́ ọwọ́ agbára rẹ o. Olúwa wa o. Ìwọ nìkan lógo yẹ. Ọlọ́run àánú olóore ọ̀fẹ́ tó ń fi oore ọ̀fẹ́ àṣàánú gbanilà lójoojúmọ́ o. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan yẹ o. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan yẹ o. Lèmi yóò máa yìn títí láì. Bàbá rere o Ọlọ́run gíga. Ìwọ nìkan lógo yẹ. Àjùlọ mi Ọlọ́run gíga gíga o. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan yẹ o. Ìwọ nìkan lógo yẹ. Bàbá rere ìwọ nìkan, ìwọ nìkan, ìwọ nìkan yẹ o. Ìwọ nìkan lógo yẹ. Ìgbéga ni ọ́ Ọlọ́run ọ̀run gbogbo ayé. Ìgbéga ni ọ́ Ọlọ́run ìmọ̀lẹ̀ wa. Bàbá rere o ní gbogbo ọ̀nà nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú ohun gbogbo o. Ìgbéga ni ọ́ Ọlọ́run ọ̀run òun àtayé. Ìgbéga ni ọ́ Ọlọ́run ìmọ̀lẹ̀ tó tàn kárí ayé. Bàbá rere arúgbó ọjọ́ ọba àìkú àdìbàjẹ́ àìsá àìsí ọba mẹ́ta lọ́kan ológo jùlọ ọba tó ní gbogbo ìyìn ọlá àti agbára o. Gbígbéga ni ọ́ Ọlọ́run tó dá ọ̀run òun ayé. Gbígbéga ni ọ́ Ọlọ́run
ìmọ́lẹ̀ tó tàn kárí ayé. Gbígbéga ni ọ́ Ọlọ́run ọba títí láéláé ooo. Gbígbéga ni ọ́ Ọlọ́run àìnípẹ̀kun. Àtinú ọkàn mi èmi yìn ọ́ lógo. Àtinú ọkàn mi o èmi ń gbé ọ ga o. Bàbá rere, àtinú ọkàn mi o èmi yìn ọ́ lógo. Àtinú ọkàn mi o èmi ń gbé ọ ga. Lílọ bíbọ̀ mi Ọlọ́run, ìwọ lọ́ba tó ń pa mí mọ́. Ìwọlé ìjáde mi, ìwọ ló jẹ́ kó já sí ìbùkún sí rere fún mi. Látinú ọkàn mi èmi yìn ọ́ lógo, ó ṣé bàbá rere. Látinú ọkàn mi èmi yìn ọ́ lógo. Látinú ọkàn mi èmi ń gbé ọ ga o. Látinú ọkàn mi èmi yóò bá rẹ. Látinú ọkàn mi èmi fi yìn ògo ọpẹ́ fún ọ. Jíjẹ mímu mi ìwọ lọ́lọ́run tó ń pèsè lójoojúmọ́. Àlàáfíà àtayọ̀ tí kò ṣe é fowó rà, ìwọ ló ń fi fún mi nígbà gbogbo. Látinú ọkàn mi èmi ń gbé ọ ga bàbá rere. Bí mo ṣe sọ wípé bí bá ní yíra nílẹ̀, bí bá ní yíra nílẹ̀, bí bá ní yíra nílẹ̀ kó tó láti yìn san oore tó ṣe láyé mi. Bí bá ní yíra nílẹ̀, bí bá ní yíra nílẹ̀, bí bá ní yíra nílẹ̀ kò mọ̀ lè tó fún sísan oore gbogbo tó ń ṣe láyé mi ooo. Bí bá ní fò sókè, bí bá ní fò sókè, bí bá ní fò sókè dọ́là mẹ́wàá kò mọ̀ lè tó o láti san gbogbo oore tó ṣe láyé mi. Nítorí náà ni mo ṣe sọ wípé títí láéláé lèmi yóò máa yìn ọ́ lógo. Títí láéláé lèmi yóò máa gbé ọ ga o. Nígbà gbogbo lèmi yóò máa fọpẹ́ fún ọ. Tèmi yóò máa yìn ọ́, tèmi yóò máa gbé ọ ga bàbá rere ooo. Títí láéláé lèmi yóò máa yìn ọ́ o. Títí láéláé lèmi yóò máa gbé ọ ga o. Títí láéláé lèmi yóò máa yìn ọ́, tèmi yóò máa gbé ọ ga. Èmi yóò máa fògo fún ọ ní gbogbo ọ̀nà o. Bàbá, ìrìnàjò oṣù kẹfà tún ní bẹ̀rẹ̀ àti ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni ìrìnàjò ọdún yìí pẹ̀lú náà tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìrìnàjò ayé mi gbogbo tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ni mo ṣe gbóhùn sókè tí mo ṣe sọ wípé ìwọ ni mo fẹ́ o. Ìwọ ni mo fẹ́ o. Inú ohun gbogbo farahàn mi o. Ní gbogbo ọ̀nà farahàn mi o. Ayérayé fi mí ṣẹlẹ̀ o. Pátápátá fi mí ṣẹlẹ̀ o. Títí láéláé máa gbénú ọkàn mi. Títí ayé farahàn mi o. Ọlọ́run òtítọ́ ìwọ ni mo fẹ́ o. Ní gbogbo ìrìn àjò mi pátápátá ayé yìí ìwọ ni mo fẹ́ o. Farahàn mi o. Bàbá rere farahàn
farahàn mi o Olúwa wa farahàn mi o ẹ̀rù jẹ̀jẹ̀ ìwọ ni mo fẹ́ o láti máa rí nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ìrìn àjò ayé mi bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà ayé lọ́jọ́ tàtẹ̀yìnwá bàbá àgbà ìwọ ni mo fẹ́ o ìwọ ni mo fẹ́ o farahàn mi o ayérayé farahàn mi o fi mi ṣẹlẹ̀ o máa gbẹ́nu mi farahàn mi o Olúwa Olúwa farahàn mi o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ìwà tóbi jùlọ tó ń jẹ́ èébì ni mo sì bẹ̀rù fún mi nígbà gbogbo fún farahàn rẹ nínú gbogbo tí mo ń ṣe ní gbogbo òwò láti jáde mi láti mọ mú mi rí àárín àtàrígé lójoojúmọ́ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ dada ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo yìn ọ́ Ọlọ́run ayé gbogbo orúkọ rẹ ga mo dá gbogbo padà sọ́dọ̀ mọ̀mọ́ sọ wípé ṣe lẹ́ẹ̀kan sí àdébì tó ń dá gbogbo padà sọ́dọ̀ mọ̀ sọ wípé ṣe ètò pé tìrẹ ni ògo àti ìwọ́ọ̀dì kan lọ́tí yẹ láti mọ yẹn ní gbogbo ọjọ́ ayé mi mo ní kò lè ṣubú kò láti mọ yẹn èmi ó sì mọ yẹn ó sì mọ gbóra nígbà gbogbo àrímọ̀ bàbá ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe o olùrọ̀fẹ́ ọmọ ṣe o fún ìwọlé ìjáde gbogbo ìjẹ́ pé ìwọ farahàn fún mi láti mọ rin àárín láti mọ rin àárín gẹ́gẹ́ láti mọ lọrin láti mọ bọrin nígbà gbogbo ọjọ́ gbogbo o fún àlàáfíà rẹ tí gbà gbogbo ló jẹ́ òjògùn fún mi lọ́jọ́ tó òjògùn sùn láyé gbà gbogbo àti fún gbọ́ àti gbígbà tí wọ́n mọ mi gbọ́ tó mọ mi gbà rere gbà nígbà gbogbo ojoojúmọ́ lóòrèdóòrè ògo ni forúkọ rẹ ẹgbẹ́ àwọn wòlíì ọmọ ṣe o alágbàjọ ọmọ ṣe o nítorí pé ìwà ń fi gbogbo àjẹrà agbára rẹ nípa fífara rẹ hàn fún rere fún mi àìnípa jẹrà agbára ìwà láì nígbà gbogbo ní rere fún mi láti mọ pọ̀ sí ní ògo àti láti tóbi agbára rẹ láti mọ pọ̀ sí ní àánú àti ìrọ̀fẹ́ rẹ láti mọ pọ̀ ní àṣírí rẹ bá gbogbo pápá jùlọ láti mọ kún fún ayọ̀ àti láfíà tó ga tẹ́lẹ̀ bó tó ní Olúwa ọmọ ṣe ológo jùlọ ọmọ ṣe ìrọ̀fẹ́ ọmọ ṣe fún ìjọba àtàgbà tí wọ́n tún sọ̀kà ní ọ̀tún láti ìrìn láàrin wa kòkó ogún ju àti wá lọ láti fara ẹ̀kan láàrin wa jù àti wá lọ láti ẹ̀rọ àti ọlọ́dọ̀ inú àárín wa ìjẹ́ pé àti àwọn tí wà níbí àti wọn tí wọ́n gbọ́ àti wọn ògo yìí ó sì mọ jẹ́ tẹ̀lé ìkọ̀kan ayé kó sì mọ kún fagbá tẹ̀mọ́ rẹ ọmọ ṣe bàbá ọmọ ṣe ọmọ ọṣẹ́ mi mọ́ àyẹ̀mọ́ bàbá gba ọpẹ́ Olúwa gba ìyìn àgbà àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi à ń kà nínú ìwé Jóṣúà orí ìkẹfà a kà ẹsẹ̀ kìíní dé ìkarùn rẹ̀ lẹ́yìn rẹ̀ a bọ̀ sí ẹsẹ̀ 20 Jóṣúà orí 6 ẹsẹ̀ 1 dé 5 lẹ́yìn rẹ̀ a bọ̀ sí ẹsẹ̀ 20 rẹ̀ ọbẹ̀ ṣẹ́nìkà. Ǹjẹ́ a Jẹ́ríkò mọ́ gágá nítorí àwọn ọmọ Ísírẹ́lì ẹnikẹ́ni kò jáde ẹnikẹ́ni kò sì wọlé. Olúwa sì wí fún Jóṣúà pé wò mo ti fi Jẹ́ríkò lé ọ lọ́wọ́ àti ọba rẹ̀ àti àwọn alágbára akọni ẹ̀yin ó sì ká ìlú náà mọ́ gbogbo èèyàn ológun ẹ̀yin ẹ ó sì yí ìlú náà ká lẹ́ẹ̀kan báyìí ni ìwọ ó ṣe ní ìjọ 6 àlùfáà 7 yóò gbé ìpè júbílì 7 níwájú àpótí náà ní ìjọ 7 ẹ̀yin ó sì yí ìlú náà ká lẹ́ẹ̀méje àwọn àlùfáà yóò sì fọ́n ìpè wọn nì yóò sì ṣe nígbà tí wọ́n bá fọ́n ìpè júbílì kíkan nígbà náà nígbà tí ẹ̀yin bá sì gbọ́ ìró ìpè náà gbogbo àwọn èèyàn yóò sì hó kù odi ìlú náà yóò sì wó lulẹ̀ bẹ̀rẹ̀ àwọn èèyàn yóò sì gòkè lọ tààrà olúkúlùkù níwájú rẹ̀ ẹsẹ̀ 20. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà hó nígbà tí àwọn àlùfáà fọ́n ìpè ó sì ṣe nígbà tí àwọn èèyàn gbọ́ ìró ìpè tí àwọn èèyàn sì hó kù odi náà wó lulẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ inú ìlú náà lọ olúkúlùkù tààrà níwájú rẹ̀ wọ́n sì kó ìlú náà. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí láìsí rẹ
ta ni mí, kí ni mo jẹ́, kí ni mo lè ṣe, èmi kò rí. Ọlọ́run nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo máa ń farahàn fún mi ní rere. Láìsí rẹ̀ Ọlọ́run, ta ni mí, kí ni mo jẹ́, kí ni mo lè ṣe, kò sí. Láìsí Ọlọ́run, kí ló jẹ́, kí ló lè ṣe, àbí ta ni ọ́, wò asán ni, òfo ni. Nípa ìfarahàn Ọlọ́run pẹ̀lú mi nígbà gbogbo ní rere, nípa ìfarahàn Ọlọ́run nínú gbogbo tí wọ́n bá ṣe lójoojúmọ́ ní rere, òun ló ń jẹ́ kí n mọ̀ ṣe iyebíye. Òun ló jẹ́ kí n mọ̀ lè ṣe ohun gbogbo tí mò ń ṣe. Òun ló ń jẹ́ kí ọ̀nà mi kó lè mọ̀ já sí rere nígbà gbogbo. Òun ló jẹ́ kí n mọ̀ ní ohun gbogbo tí mo ní. Bẹ́ẹ̀ náà ni ìwọ náà. Ìfarahàn Ọlọ́run ní rere ló ń jẹ́ kí o ní gbogbo tó ní, ló jẹ́ kó jẹ́ gbogbo tó jẹ́. O lè má ní kankan ṣùgbọ́n ipò tó wà, ìfarahàn Ọlọ́run ní rere fún ayé rẹ ló jẹ́ kó lè wà ní ipò yẹn. Ìbámọ̀ ṣe bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tí wọ́n ṣe kíni tí wọ́n ní ohun gbogbo tí pátápátá èyí tí wọ́n sọ tó ń banújẹ́ lórí pé o ò ní yẹn, ṣùgbọ́n ipò tó wà yẹn ẹ̀kún bó ni wọ́n sì débẹ̀ ni wọ́n sọ. So Ọlọ́run ló ṣe èyí, ènìyàn kò yọ, jẹ́ kí n là yọ. Àwọn kan ni wọ́n fi gbogbo ìgbà sunkún wípé àwọn fẹ́ lọ́mọ. Owó wà bí ṣẹ̀kẹ̀rẹ̀, bí iyanrìn tí òkun, ilé wà, mọ́tò wà, gbogbo wà lóríṣiríṣi, ṣùgbọ́n wọ́n ṣe kíni, wọ́n ò rí ọmọ bí. Ẹnìkan sì ní owó àti rómi mu gangan wàhálà ni, ṣùgbọ́n òun ní lóyún bràbràbràbrà. Yálà ọkùnrin àbóbìnrin, ọkùnrin gbogbo tó bá ti kọ́mọ̀ ti kọlu obìnrin ti lóyún, obìnrin náà kọ́mọ̀ ti kọlu ìpúrú, òun náà ti lóyún. Owó àti rómi dọ́là àbí dọ́là méjì mu gangan wọ́n sì ní lọ́wọ́. Ẹ̀yin tó sì lówó jaburata ní náwó káàkiri bí ṣe ń kó lọ sí hospital, ní kówó lọ sí talágbó, ní kówó lọ sọ́yìn dúdú láti kíni, láti di ẹni tí ó di ọlọ́mọ, yálà ọkùnrin àbóbìnrin, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní. Òtúrí kan gbọ́, àwọn kan ni wọ́n wà kò sí tí wọn ò ní, yálà ọkùnrin àbí tobìnrin, ṣùgbọ́n wọn ò ní ìdílé, ìyẹn kò wọn ò ní olùrànlọ́wọ́. Ọkùnrin kò rí àwòfẹ́, obìnrin kò rọ́kọ fẹ́ pẹ̀lú gbogbo tó ní. So ẹkún wípé bó ni wọ́n ṣe lọ́kọ, ẹkún wípé bó ni wọ́n ṣe níyàwó nìkan ni wọ́n sun káàkiri. So ìdọ́túmọ̀ sí wípé kíni ipò tí wọ́n wà tó sọ wípé kíni o ní kankan sùn tó ń sáré ló tó sọ pé sọ kíni bóyá ti pé kíni tọ́lọ̀ ń ṣe láyé rẹ̀ yẹn, àwọn kan sì ń wà jẹ́ pé kíni owó ni wọ́n fi ń wá ipò yẹn láti ní. Ohun tí wọ́n ní tó ń sọ wípé kíni o ní kankan yẹn, àwọn kan sunkún pẹ̀lú owó tí wọ́n fi ń wá káàkiri láti ní, ṣùgbọ́n tí wọ́n náà fà láti rí, nítorí pé kíni kìí ṣe nípa agbára, kìí ṣe nípa ọgbọ́n, kìí ṣe nípa ọ̀rọ̀, kìí ṣe nípa mímọ̀ ṣe, kìí ṣe nípa ẹsẹ̀ yẹn gùn nìyàn fi ni, bí kò sí pé nípa oore ọ̀fẹ́ àtànà Ọlọ́run nìyàn fi ni, yẹn pé ẹ̀tọ́ Ọlọ́run bá fi fún òun ní. Èyí sọ fẹ́mi àti ẹ wípé kíni láì jẹ́ pé Ọlọ́run bá farahàn fún mi ní rere, láì jẹ́ pé Ọlọ́run bá farahàn fún ọ ní rere, kò sí ẹnìkan nínú wa tó jẹ́ nǹkan, kò sí ẹnìkan nínú wa àní tó lè dá kankan ṣe, kò sí ẹnìkan nínú kan ṣe kíni tó nítumọ̀ kankan. Gẹ́gẹ́ bí tí ọmọ sọ ní gbogbo Ọlọ́run tí wọ́n bá ti dá mi dá ohun kankan tó bá ti fi mí sílẹ̀, kí ló kù tí mo sì láyé, fẹ́ kàn mú mi kúrò láyé, ọ bẹ́tà. So gbà wípé ìfarahàn Ọlọ́run ní rere ó ṣe pàtàkì nínú ayé rẹ, bó ṣe pàtàkì nínú ayé ti tèmi, ó ṣe pàtàkì náà. So mo béèrè fún ìfarahàn ní rere. Bó tí Bíbélì wá sọ, Bíbélì takà nípa Jóṣúà, gbọ́ tí wọ́n sọ ní àní ǹjẹ́ ará Jẹ́ríkò àmọ́ ní káká, ará Jẹ́ríkò ará mọ́, ẹnìkan kò jáde, ẹnìkan kò sì wọlé, nítorí ta ni, nítorí àwọn ọmọ Ísírẹ́lì, kí wọ́n bá rí ilẹ̀ yẹn gbà, kí wọ́n bá rí orílẹ̀-èdè yẹn gbà, ṣùgbọ́n sáwọn ọmọ Ísírẹ́lì wọ́n padà gbà. Gbọ́ odi Jẹ́ríkò yẹn, nígbà tí wọ́n gbọ́ wípé àwọn ọmọ Ísírẹ́lì ti fẹ́ kàn wọ́n lára, tí wọ́n ti gba gbogbo ilẹ̀ bí tí Ọlọ́run sọ pé wọ́n gbà yẹn tán, nítorí wọ́n fẹ́ kí wọ́n gba títí wọn. Ògiri tí wọ́n mọ tẹ́lẹ̀ wọ́n wò pé tó kéré, ògiri tó bá sì rí pé títóbi rẹ̀ kò sí blọọkù bẹ́ẹ̀ o, gbogbo ẹ̀ kékeré kan kéré ni. Wọ́n wá tún wá lọ dọ́bù kan kéré débi wípé kíni bó ṣe nípọn sí bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣe sí, ó tún fẹ̀ sí dáadáa. Kò wá sí pé ó tún fẹ̀ nìkan, wọ́n tún wá ga. Tá bá yọ títí Ọlọ́run kò ń bẹ̀ àti Jóṣúà àti gbogbo àwọn tí wọ́n kó lẹ́yìn ìgbà máa mọ́ ṣe àwọn wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n débi ilẹ̀kùn gẹ́gẹ́ tó pọ̀, wọ́n ti pọ̀ jù gan, wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n sùn mọ́ bí tí odi Jẹ́ríkò wà débi kí wọ́n sọ pé wọ́n tún mọ́ bí ilẹ̀kùn.
ṣùgbọ́n nítorí pé Ọlọ́run farahàn fún Joshua ní rere láti kó àwọn ọmọ Ísírẹ́lì dé láti gba ilẹ̀ yẹn. Wọ́n ṣe kí ni? Wọ́n gba ilẹ̀ yẹn pátápátá. Gbọ́ ohun tó ṣẹlẹ̀. Akọ wípé kí ni? Olúwa sì wí fún Joshua pé yẹ pé Olúwa farahàn Joshua wípé Jẹ́ríkò yẹn òun ti fi lé wọn lọ́wọ́. Àtọba ni o àti ẹni tí ń ṣe àti ẹrú olúùlú yẹn àti gbogbo tí òun ti fi lé wọn lọ́wọ́. Gbígbà ni wọ́n gbà. Ṣùgbọ́n ìgbésẹ̀ báyìí ni wọ́n gbé. Tó bá di ọjọ́ keje bí wọ́n ṣe rìn ní. Lẹ́yìn rẹ̀ kí wọ́n àwọn àlùfáà kí wọ́n fọ́n fèrè. Tí wọ́n bá ti fọ́n fèrè tán kan kí gbogbo èèyàn kó ṣe kíni kó hó. Tí wọ́n bá ti hó orí yẹn yóò wò lọ ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀. Tó bá lọ sínú ẹsẹ̀ ogún ó rí wípé kíni àfijì rẹ̀ múlẹ̀ pé kíni ojú yẹn ṣe kíni owó bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí wọ́n fèrè táwọn èèyàn hó yé. Kí ni ìdí? Nítorí pé Ọlọ́run farahàn fún Joshua ní rere. Tọ́lọ́run bá farahàn wọ́n náà fún rere tó farahàn mí náà fún rere ojoojúmọ́ kálukú ọmọ ìgbésẹ̀ tí ọkàn nítorí pé kí ni tọ́lọ́run bá farahàn fún ènìyàn nígbà gbogbo ní ọjọ́ gbogbo kì í yé sọ̀rọ̀ èyàn ha èyàn sún kò giri ìgbà tí ó bá sírètí mọ́ òun mọ́ fọ́nà hàn yàn wípé ọ̀nà ni téèyàn bá lè gbọ́ tó gbà tó sì gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bó bá ṣe kọ́ nìyàn á rí wípé kí ni irú ẹni bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí tó lógo jùlọ ni ó tẹ̀lé. Tí Joshua bá ṣaláì gbọ́ràn sí ìkọ́ni ìtọ́ni àdarí Ọlọ́run ni àwọn ará Jẹ́ríkò bá gé wọn lẹ́rú. Wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún kó àwọn tí wọ́n bá kù lẹ́rú. Ọ̀rọ̀ t'Ọlọ́run sọ kò bá ti wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n nítorí pé Joshua gba ìfarahàn Ọlọ́run láàyè ó tún wá gba ìtọ́ni àti ìkọ́ni àdarí rẹ̀. Wọ́n ṣe kí ni? Láì fọwọ́ kò di Jẹ́ríkò wọ́n gba Jẹ́ríkò yẹn pátápátá. Kálukú sá lọ síwájú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wí. Ibi tí wọ́n ń wọ̀ ilé tí kálukú wọ̀ gbogbo tí ń bẹ ńbẹ̀ ó di tiwọn àti ilé àti gbogbo tí ń níbẹ̀ ó di tiwọn ó di tiwọn níbẹ̀. Ìwọ náà lónìí tó bá gbọ́ tó bá gbà tó bá gbé nínú ìfẹ́ Ọlọ́run gbọ́ Ọlọ́run mọ farahàn fún rere ìgbésẹ̀ tọkàn láti mọ gbé Ọlọ́run sì mọ sọ fún ọ tó bá ti gbé ìgbésẹ̀ yẹn kò sí tàbí ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ ẹ̀tọ́ rẹ wàá mọ gbà padà gbogbo tí ń jẹ́ ẹ̀tọ́ mi wàá mọ gbà padà gbogbo tí ń ṣe àwọn nǹkan lọ́jọ́ tó ti pẹ́ ni pátápátá yóò di dá padà kò sọ̀rọ̀ tàbí ṣùgbọ́n kankan bẹ́ẹ̀ wọn ò bí yàrá yẹn ní náà dá tó sọ pé àwọn tí Jẹ́ríkò wọ́n ṣe tó burú ju àwọn tí sin lọ ṣùgbọ́n Joshua ọgbà ilẹ̀ Jẹ́ríkò yẹn fún àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run nípa ìfarahàn Ọlọ́run fún ìwọ náà lónìí so ṣetán láti jẹ́ pé kọ́lọ́n kó sì mọ farahàn fún rere tó bá ṣetán yà mọ gbé nínú ìfẹ́ Ọlọ́run mọ gbà ìdarí Ọlọ́run mọ gbà ìtọ́ni Ọlọ́run mọ wájà ara rẹ nígbà gbogbo ìbolokù sí kí ni tọ́lọ́run rí látọ̀dọ̀ rẹ gbọ́ tí ó bá sí ìfarahàn fún rere ni èyí tí mò ń ṣe èyí lè ṣe nítorí pé kí ni mo mọ̀ èyí lè ṣe kí n mọ̀ sọ ẹ̀kọ́ wo ni mo kọ́ yálà títorí ni àbí tọ̀rọ̀ ni ibo ni gbogbo ẹ̀ ti ń jáde wá gẹ́gẹ́ bí mo sì mọ̀ sọ kó ẹ̀ lè sọ pé kí n tún padà tún wá tún gbogbo nǹkan wọ̀nyí tí mo ń sọ kí n tún sọ orin gẹ́gẹ́ sọ pé kí n tún kọ́ kí n tún kọ́ kí n sọ pé ìrántí mọ́ àyàfi tí mo bá tún padà lọ tún gbọ́ nìkan yàtọ̀ kù nítorí pé kí ni èmi kọ́ ṣùgbọ́n ta ni Ọlọ́run ni amen tí ó bá sí ìfarahàn fún rere ni gbọ́ àyè náà dáṣẹ́ ọgbẹ́ fún mọ́ ká bíbélì lọ títí bóò ni àwọn orí ọ̀rọ̀ àtẹ̀sẹ̀ bíbélì yẹn ṣe ń wá nítorí pé kí ni Ọlọ́run fara rẹ̀ hàn fún rere ni ìrìn àjò oṣù kẹfà tá a mú yìí ètò dá ọdún sí méjì gbọ́ mi wá ojú rere Ọlọ́run dáradára ní gbogbo ọ̀nà fún Ọlọ́run láàyè láti darapọ̀ mọ́ ìrìn àjò rẹ̀ láti mọ farahàn fún ọ ní rere ní gbogbo ọ̀nà èyí ni yóò mú kí gbogbo ìrìn àjò rẹ kọjá sí rere ní gbogbo ìrìn àjò oṣù kẹfà yìí èyí ni yóò mú kí ìrìn àjò rẹ kọjá sógo ní gbogbo ìrìn àjò oṣù kẹfà yìí bákan náà ni èmi náà so èyí tí tóbi jẹ́ pé kí ni o gbọ́dọ̀ sinmi o gbọ́dọ̀ káàárẹ̀ láti mọ gbàdúrà láì sinmi àti lásàrẹ̀ láti mọ béèrè fún ìtọ́ni àtìdárí Ọlọ́run nígbà gbogbo láti mọ béèrè fún agbára àtìlẹ́yìn Ọlọ́run nígbà gbogbo nítorí pé kí ni Sátánì kì í ṣe ìwúrí àti ìdùnnú tiẹ̀ ní pé kéde kó orí ògolo kó ṣe rere kí ohun tó jẹ́ ìdọ́kan rẹ yẹn kó di ẹ̀rí àbí kó jẹ́ ayọ̀ padà fún ọ kó jẹ́ ní tí ọmọ kọrin ọ̀pọ̀ orin ìṣẹ́ Ọlọ́run nígbà gbogbo ṣùgbọ́n
ó lágbára jùlọ nítorí pé ẹni tó ń gbénú rẹ tó bá gbàgbọ́ tó gbẹ́kẹ̀ lójú àti lòdò ọlọ́run yẹn ó ju ẹni tó ń gbénú ayé lọ. ẹni tó sì gbénú ayé òun náà ní Sátánì ò sì jámọ́ kankan pàápàá. gbọ́ ọlọ́run ti dé ní àwòrán rẹ̀ láti jọba lórí gbogbo wọn pátápátá àti ẹranko àti gbogbo tó dá pátá. Sátánì náà ń bẹ lára àwọn tí ọlọ́run sọ pé kéèyàn mọ jọba lé lórí láti mọ̀ fi dára tó bá wù yàn. gbogbo ilé ní wọ́n fa àwọn kanra ìtí Sátánì mọ́ kanra lójoojúmọ́. so fún jẹ́ yìí jí lójú oorun jẹ́ kí ẹ̀rọ kó ṣe. gbogbo tó lè mọ mú ìdíwọ́ àti dènà àtàtàkù wá láti jẹ́ kí ọlọ́kọ́ mọ̀ farahàn fáyé rẹ̀ ní rere tètè bẹ̀rẹ̀ sí wádìí ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí rídìí ayé rẹ̀ kó sì mọ́ jáwọ́ nínú ẹ̀kọ́ mọ́ ṣàtúnṣe ọ̀nà rẹ̀ kó a mọ̀ bèrè fún àánú ọlọ́run lójoojúmọ́. nítorí pé bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà yìí lọ kí ni àwọn kan tó ti sọnù nínú ayé mi ó ti bẹ̀rẹ̀ sí dídá padà fún mi báyìí nítorí pé Ọlọ́run bẹ̀rẹ̀ sí farahàn fún mi ní rere. tìtì náà ti bẹ̀rẹ̀ sí dídá padà fún nítorí pé Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí farahàn fún ní rere. kí ni àwọn kan tó ṣòro láti ṣe fún mi lọ́jọ́ tó ti pẹ́ láti sísìn láti inú oṣù kẹfà yìí lọ ó ti bẹ̀rẹ̀ sí já sí rọrùn fún mi láti mọ̀ ṣe nítorí pé Ọlọ́run bẹ̀rẹ̀ sí farahàn fún mi ní rere. bẹ́ẹ̀ náà ni fún wọn náà ṣùgbọ́n òní ìdásíjẹni tó ń gbọ́ràn gẹ́gẹ́ bí Jóṣúà ṣe gbọ́ràn. tí Jóṣúà bá gbọ́ kó gba ìdarí Ọlọ́run ni tó wá sọ pé àwọn alágbára àwọn ti bẹ́ẹ̀ yìí ó di ti ṣe kí ni bó ni wọ́n ṣe wò gbọ́ tó bá jẹ́ pé Jóṣúà àti bó tó ń padà sẹ́yìn díẹ̀ sí tó bá jẹ́ tàwọn ọmọ Ísírẹ́lì ni bó ti wù kí wọ́n pọ̀ tó ó di yẹn wọn ò lè súnmọ́ bẹ̀. ògo tó fẹ́ nìyẹn tí ó bá ṣe Ọlọ́run pẹ̀lú ẹ̀ tó farahàn tí máa ń fara láti mọ́ farahàn fún rere ó lè débi ògo yẹn débi pọ̀sọ̀ pé ó rí ògo yẹn gbà. wo iṣẹ́ àṣeparí tí wọ́n ti ṣe nínú ran ẹnì kọ̀ọ̀kan wípé àní ẹni ọ̀gbọ́dọ̀ rógùrò àbí ọ̀gbọ́dọ̀ ṣe rere èyí ọ̀gbọ́dọ̀ lálùyọ gbọ́ kò ṣeé ṣe fẹ́nikẹ́ni láti bọ́ tí ẹ̀ bá ṣe gbọ́dọ̀ máa farahàn fún ènìyàn ní rere. kò sí bí mo ṣe lè ṣe èyí lè bọ́ tọ́lọ̀ bá farahàn fún mi ní rere. kò sí bó ṣe lè ṣe òun lè bọ́ tọ́lọ̀ bá farahàn fún ní rere. àwọn yẹn wọ́n ṣe tí yẹn mọ́ bá sáwádà àwọn ọ̀báyàn rẹ̀ ni wọ́n ọ̀báyàn sáwádà àwọn ọ̀fẹ́ mọ́ pé ẹnìkan ẹni tí táwọn gangan ètò ìjọba ẹni tó fo oṣù mẹ́sàn-án rú gangan sínú aya rẹ̀ gangan òǹdè òfin dájọ́ ká mọ̀ sọ pé ẹni tẹ́ pé sọ kí ni obìnrin ti pé kò tẹ́ mọ aya rẹ̀ kò mọ bàbá rẹ̀. ìyẹn láti fi jẹ́ kó yọ wípé kí ni àwọn ẹni bí ẹni búburú yẹn àwọn alátakò rere nínú ayé àwọn èèyàn fẹ́ ni wọn ò rán yàn sẹ́ kò sí kan tọ́kàn wọn wo títí wọn ní káwọn sáà ti bàjẹ́ títí wọn ní pé káwọn fẹ́ àkóyàn ṣòfò títí wọn ní káwọn ṣàyàn báṣubàṣu so tí a bá sí Ọlọ́run tó bá fa àwọn fún ènìyàn ní rere èyí lè bọ́ lọ́wọ́ wọn. ṣùgbọ́n tọ́lọ̀ bá fa àwọn fún ọ ní rere ọgbọ́n sí láti mọ gba ìdarí àtọ́dá ti kọ́ ní rẹ̀ kí ìfara rẹ̀ fún rere ni kó lè bá àmọ́ já sí ẹ̀rí àti ògo fún ọ. Ọlọ́run ti dé láti gba gbogbo ilẹ̀ rẹ fún ọ láti gba gbogbo ilẹ̀ fún mi láti gba gbogbo tí ń ṣe kó lọ mi padà fún mi àti tiẹ̀ náà títẹ̀ni kankan tó gbẹ́kẹ̀lé tó gbàgbọ́ tó sì gbé nínú fẹ́rẹ̀ tó ń wojú rẹ̀ lọ́sàn àti lóru tí ò mú nǹkan míì mọ́ tí ò yàsọ́tún láti tọ́lọ́mù àbí láti lọ́mọ sí wọn. ètí kálukú wa nídìí ètí mo nídìí lọ́dọ̀ ti tèmi ètò ní lọ́dọ̀ tiẹ̀ ẹnì kankan wa òní pé kí ni ìgbọ́ràn Jóṣúà nígbà tó lọ́n fara hàn fún rere lójú kó di Jẹ́ríkò gbà fún àwọn Ísírẹ́lì tẹ́ pé òun náà kò bá gbọ́ràn ni bọ́lọ̀ sí fara hàn ikú ni ó bá tẹ̀lé ìparun ni ó bá tẹ̀lé púpọ̀ náà àwọn ọmọ Ísírẹ́lì wọn bá ṣe kíni wọn bá ṣe ìparun ọlọ́padà gbalẹ̀ yẹn fún wọn o ṣùgbọ́n kò ní jẹ́ pé nípasẹ̀ Jóṣúà mọ́ tí wọ́n bá kọ̀ tọ́ bá ní ọ̀sẹ̀ kíni ọ̀fẹ́ jájàbọ̀ láti gbalẹ̀ yẹn gbọ́ mọ́ gbàgbé pé o ní àwọn ọmọ mo ní àwọn ọmọ táwọn àwọn ilé jàjàbọ̀ tí wọ́n ṣe kíni tí tèmi ni ó ṣe kíni ni ó gbé so kọ́ bàjẹ́ pé tèmi ó gbé ìdí ní ó ṣe pé kíni mo gbọ́dọ̀ mọ sa gbogbo ọ̀nà láti mọ wá ojú rẹ lọ láti mọ gba ìdarí láti mọ fàyè sílẹ̀ fún ọ láti mọ fara hàn fún mi ní rere láti mọ gbọ́dọ̀ sí àṣẹ rẹ̀ ìdí ó ṣe pàtàkì fún ọ kó jẹ́ pé kíni nígbà tiẹ̀ gangan kí gbogbo jíjẹ́ ègún èpè májẹ̀mú ogun àtakò ogun ìdíwọ́ ogun nira gbogbo tí ìṣèbàjẹ́ kó dógbé tẹ́ pé àwọn ọmọ rẹ lóòótọ́ àwọn náà wọ́n ṣe ti wọn ṣùgbọ́n àrùn tuntun wọn àyíkó ti rọrùn fún ọ ju ti ìgbà tèmi àti ìgbà tiẹ̀ lọ èyí tí ọmọ múnú kọ́ àwọn ọmọ dòwe pé yes bàbá wa ṣe wọn tí wọ́n lè ṣe mọ̀mọ́ wa ṣe wọn tí wọ́n lè ṣe láti kíni láti fi gbà àrọ̀ wa lọ́rọ̀ àwa nìkan kùsù àwọn olókùsù láti ṣe àmójútó ọ̀rọ̀ ara wa kí a tún lè ṣe ju ìtí àwọn òbí wa ṣe lọ yálà bàbá àbí mọ́mọ́
àyàfọ́ ọmọ tó bá fẹ́ yọ lọ nìkan yàtọ̀ kù ṣùgbọ́n tó bá jàjàbọ́ láti fi mú kí ó lè rọrùn fún àwọn ọmọ rẹ̀ láti lè fọ́ ní ògo ìtò burú ni o òkúta làwọn ọmọ wọn fi sọ̀sọ̀ nígbà gbogbo ní ìyàn lẹ́yìn ọ̀la ní orúkọ Jésù mo gbàdúrà yìí pé kíni nígbà gbogbo ní ọjọ́ gbogbo Ọlọ́run ní gbogbo ọ̀nà àbẹ̀kọ̀sọ ní rere yóò mọ̀ fara hàn fẹ́ni kankan wa agbára okun ìmísí ẹ̀mí mímọ́ ọgbà tí mo ti tẹ́lẹ̀ kankan wa nínú láti mọ gba Ọlọ́run láàyè nígbà tó bá dé láti fara ní rere láti mọ gbọ́ láti mọ gbé láti mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ àtìdárí rẹ̀ ìjẹ́ pé kíni gbogbo tí ń ṣe ilẹ̀ nìkankan wa ìpín ẹnìkankan wa ìkólọ ẹnìkankan wa àti ogun ẹnìkankan yóò fi lè di gbígbà padà yóò sì mọ̀ di lílò fún wa ìjẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ yóò fi láti mú ṣe ìtọ́jú sọ ibikíbi tẹ́sẹ̀ wá bá tẹ̀ ni wọ́n gbà bẹ̀fà tí ó sì mọ̀ dégbà fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́gbọ̀wọ̀ ẹnìkankan wa ní orúkọ ti Jésù Kristi ẹnikẹ́ni nínú wa kò ní kábàámọ̀ wípé kíni òun rìn àbúrò gbẹ́kẹ̀lé Ọlọ́run nípa àìgbọ́ràn àbí nípa ìṣìwàwù àníjẹ́ adọ́rùn mọ́tọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi àti agbára ìlú ayé mi ìtò ń fi mi lọ́kàn balẹ̀ wípé àdé bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà yìí lọ mo di ẹni tó bẹ̀rẹ̀ sí gbàgbó tí ń ṣe ẹ̀tọ́ rẹ̀ padà ìyẹn pé gbogbo ẹ̀tọ́ mi ó bẹ̀rẹ̀ sí di gbà fún kọ́pátá ìtò pé ní rere ìwọ bẹ̀rẹ̀ sí ní farahàn mi ó sì mọ farahàn fún ní rere nígbà gbogbo àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo yìn ọ́ lógo mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ̀ mo yìn ọ́ lógo mo sọ wípé mo ṣe gba ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi ògo ní forúkọ rẹ̀ èyí fún tí sọ̀bàtà gbà nínú ayé mi èyí tí wọ́n sọ mí jẹ́ tí ó ṣe kéde àìtọ́bẹ̀rẹ̀ sí gbàgbó ìṣẹ̀ tó rẹ̀ padà nípa ìfara rẹ̀ fún rere nínú ayé mi èyí tí ó sì mọ fara rẹ̀ fún mi ní rere ìjẹ́ pé ní gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ láti oṣù kẹfà lọ gbogbo tí ṣe àìní ìpè mi àìgbó tí ṣe tọ́ mi àìgbó tí ṣe mọ́tà àníwọ́wọ́ ẹ̀sìn dígbà fún abájá nípa abájá ṣe rẹ̀ láì kò sí nǹkan gbogbo àníwọ́wọ́ dígbà fún abájá ṣe rẹ̀ Ọlọ́run ayé bàbá ọmọ ṣe gba ọgbẹ́ àti ẹ̀mí èyí fún tọ́ni àti darí rẹ̀ èyí tẹ́ pé nípa ìfara rẹ̀ fún rere ni wọ́n mọ̀ fi kọ́ mi wọ́n mọ̀ fi tọ́ mi láti mọ̀ gbé ṣètò kọ́ńtò láti mọ̀ gbé ìtẹ́ pé gbogbo ẹ̀tọ́ pọ́tà àti gbogbo pọ́tà àti gbígbà yóò mọ̀ jípa fún tèlé láì kò sí mi kankan òṣìṣẹ́ bàbá òṣìṣẹ́ ọmọ òṣìṣẹ́ mi àyẹ̀mọ̀ ìbàbá gba ọgbẹ́ àti ẹ̀yìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi porúkọ Jésù lẹ́mẹ́ta èmi yìn Ọlọ́run alágbára tóbi jùlọ èyí tó pé nípa agbára rẹ̀ ìwọ ti bẹ̀rẹ̀ sí farahàn fún mi ní rere láti inú oṣù kẹfà yìí lọ gbogbo tó nira tó sùn lọ́jọ́ pé láti mọ jẹ́ ṣiṣẹ́ ni ó dìrọ̀ fún mi láti mọ ṣe báyìí gbogbo tó nira tó sùn fún mi láti mọ níní ó dìrọ̀ fún mi láti mọ nípa nípa àpàtàṣẹ ẹ̀rí tó lógo tó ga jọ yóò sì mọ tẹ̀lé pẹ̀lú àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ògo ni forúkọ rẹ̀ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ ògo ni forúkọ rẹ̀ Ọlọ́run ayérayé ògo ni forúkọ rẹ̀ Ọlọ́run atóbi jùlọ mímọ́ jùlọ mọ̀mọ́ sọ pé ó ṣe gba ọpẹ́ àti èyàn mi fún ìfarahàn rẹ̀ àìdírere ìtẹ́ pé ìwọ bẹ̀rẹ̀ sí farahàn mi àìnílò oṣù kẹfà àìjútà àwọn oṣù tó ti kọjá lọ nípa agbára àti àṣẹ gbogbo tó nira fún mi lọ́jọ́ láti mọ̀ ṣe ni àìní ó ti bẹ̀rẹ̀ sí dìrọ̀ fún láti mọ̀ ṣe báyìí àìní gbogbo tó nira fún mi láti mọ̀ ní ó ti bẹ̀rẹ̀ sí dìrọ̀ fún láti mọ̀ ní báyìí nípa ìfarahàn rẹ̀ àìgẹ́ ìbò ti farahàn Jésù àjẹ́ àìní orúkọ Jésù Kristi ọmọ ṣe ètò pé ní rere àìníwọ̀ bẹ́ẹ̀ sì farahàn fún mi àìní rere ìwọ bẹ́ẹ̀ sì mọ̀ farahàn fún nígbà gbogbo tó nira fún mi lọ́jọ́ láti mọ̀ ṣe lọ́jọ́ pé àìní láti àkókò ìpínlẹ̀ agbára ṣàṣẹ bẹ̀rẹ̀ láti oṣù kẹfà lọ àìní gbogbo ọjọ́ àìní ìrọ̀rùn lọ́bẹ̀ sí já sí láti mọ̀ mú kọ́ ọmọdé ṣe àìní gbogbo tó nira fún mi àìní láti mọ̀ ṣe wú agbá tó fi dọ́lọ́run rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí já sọ̀rọ̀ fún láti mọ̀ mú kọ́ ọmọdé ṣe báyìí àìní gbogbo tó nira fún mi láti mọ̀ ní àìní láti mọ̀ tóbi lọ́wọ́ ní rere ni ó ti jọ̀rọ̀ fún láti mọ̀ ní láti mọ̀ tóbi lọ́wọ́ ní rere ní àìnítọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀rí rere tó lógo tó kàjọ yóò sì mọ̀ jẹ́ tèmi láti mọ̀ kọ́ orí ògo rẹ̀ sí wọn lọ́wọ́ bàbá mọ̀sọ̀ wípé ṣe ọmọ mọ̀sọ̀ wípé ṣe ẹ̀mọ́ mọ̀sọ̀ wípé ṣe ayé mọ̀sọ̀ wípé ṣe ní gbogbo náà mo ní ògo ìyẹn láti pẹ́ ní forúkọ gba ọpẹ́ àti yìnyín agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi porúkọ Jésù lẹ́mẹ́ta ní gbogbo ọ̀nà bàbá mọ̀sọ̀ wípé ṣe ètò pé tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ ìtí ṣe òun fẹ́ àtàánú ẹ̀ sí wà tó dúró títí lára ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kọjú síbi ṣe mí lóore ìwọ ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi wò ní rere àdé ìwọ ti bẹ̀rẹ̀ sí farahàn fún mi ní rere nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà mi kò tó sí ìnira àti ìdádúró fún mi mọ́ bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ ogun ọjọ́ pípẹ́ ègún ọjọ́ pé a má jẹ̀mú ogun ẹ̀yẹ pé èyí tí mọ́ jáwọ́ nínú ọ̀ràn àìnínú ọ̀ràn tí mo ti jáde lórí tèmi ó di alágbára pátá bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi mímọ́ jọlógo jọ gbogbo olùkọ́ bàbá gba ọpẹ́ àti ẹ̀mí òní bàjẹ́ mọ́ ìgbó jọlógo gba ọpẹ́ àti ẹ̀mí alágbára ìjọba ọmọ sọ wípé ṣe gba ọpẹ́ àti ẹ̀mí èyí fún tíṣẹ́bí àtàgbára irú ayé mi Olúwa ọmọ ṣe ìtọ́ pé láti àkọ́kọ́ yìí láti oṣù kẹfà yìí lọ tí gbogbo apá tó fi jọ́ lọ́rùn ni àní oore ọ̀fẹ́ àánú ojú rẹ̀ lọ́wọ́ rẹ̀ àní mo bẹ̀rẹ̀ sí ní rere gbà nípa ìfarahàn rẹ̀ fún mi ní rere wípé ìwọ bẹ̀rẹ̀ ti farahàn fún mi ní rere àní jútà tí wọ́n lọ owó tí mo farahàn fún mi ní rere ní gbogbo ọ̀nà nígbà gbogbo mọ̀ sọ wípé oṣù gba ọpẹ́ àti ẹ̀mí ìtọ́ pé ní gbogbo ọ̀nà àní nígbà gbogbo ní gbogbo ọjọ́ àdínire ìwọ mọ̀ farahàn fún mi ìtọ́ pé àní gbogbo tí jẹ́ ègún èpè bàjẹ́ mo gun ọ̀ràn ogun ẹ̀jẹ̀ pé ìpínlẹ̀ èyí tí wọ́n jáde nínú ọ̀ràn tí mo ti jáde pátápátá àìlóra tèmi òdìrẹ́ lágbára àìlóra tèmi àdódọ́pẹ́ àìlóra tèmi òdìrẹ́ lágbára àìlóra tèmi àdínkù òrìṣẹ́ ṣe bá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ tó pé tí gbogbo agbára tó fi jọrọ àìní rere ìwọ bẹ́ẹ̀ sì fà mí ó sì mọ̀ fà mí nígbà gbogbo àìníkò tún sí ògùn kan àtúntún àti ègún àti ìpẹ́ tí má jẹ́ mu kan èyí tí mọ́jà wọlé òrùn ràn ó ti mọ̀ jáde àbí dáàbò tí mo wà jẹ́ pé ó tún ní pàtàkì kan lórí ayé mọ́ ọmọ ṣé bàbá oṣù ọmọ oṣù mi mọ́ àjùlọ gba ọpẹ́ olùwàgbàyìn olùwàgbà olùwàgbàyìn títẹ̀ ìlú mẹ́mọ̀ yìí mọ̀ gbórúkọ ní orúkọ Jésù bàbá gba ọpẹ́ àtẹ̀yìn mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi yìn Ọlọ́run ayọ̀ ológo jùlọ fún títóbi àtagbára inú ayé mi ìjẹ́ pé ìwọ mú mi rí àánú àtòrọ̀fẹ́ rẹ láti mọ gba ìdarí ìtọ́ni rẹ nípa ìfarahàn rẹ fún mi ní rere nípa ìfarahàn rẹ fún mi ní rere ìtọ́jú pé tí gbogbo agbá tó fi jọ́ lọ́rùn ni mo jẹ́ tó gbòòrò nínú ògo mo jẹ́ tó gbilẹ̀ nínú ògo mo jẹ́ tó pọ̀ sí ní ojoojúmọ́ nínú ògo nípa ìrọ̀lẹ́ pátá gbogbo pátá nínú ògo tí kò dẹ́kun ọbẹ̀ sì wá sí mú iṣẹ́ nípa gbogbo tí ń ṣe àníorin pátá nínú ògo tó ka tó àní ọbẹ̀ sì débi fún nípa pátá ṣe bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé ṣe mo dá gbogbo yìí padà sọ́dọ̀ mo sọ wípé ṣe mo dá gbogbo padà sọ́dọ̀ mo sọ wípé ṣe èmi gbé orúkọ rẹ ga bàbá ọmọ mi gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn fún àánú òrùn fàtí omi lórí bàbá gba ọpẹ́ Olúwa gba ìyìn fún ògo ọlá tí wàá tí omi náà mo ṣe gba ọpẹ́ àti ìyìn ìtorí pé kéde àìtí gbogbo agbára tó fi jọ lọ́rùn ní rere ìwọ bẹ́ẹ̀ sì fi àwọn mi ju àtiwá lọ àìní rere ìwọ bẹ́ẹ̀ sì agbára nínú àìjà àtiwá lọ ní rere ìwọ bẹ́ẹ̀ sì fi àjùlọ ọkọ̀ nínú àìjà àtiwá ní rere ìwọ bẹ́ẹ̀ sì alógo nínú àìjà àtiwá ní orúkọ Jésù Kristi ọmọ ṣe bàbá bẹ̀mí mọ̀ nípa ìfarahàn rẹ fún mi rere nípa ìjẹ́rẹ́ agbára rere nínú ayé mi ni ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ti fi jọ ní ògo ẹ̀yà mọ̀dẹ́ tó ń pọ̀ sí àìní ògo mọ̀dẹ́ tó ń gbìnrẹ̀ sí ní ògo mọ̀dẹ́ tó ń tayọ sí ní ògo mọ̀dẹ́ tó ṣàṣeyọrí tó ju àtiwá lọ àìní ògo tí kò dẹ́gbẹ́ tó bá ti bẹ̀rẹ̀ ọ̀run gbogbo ti ṣe rẹ̀ nípa ọbẹ̀ sí wá sí musẹ̀ fún láì mú ní akadá dimọ̀ àti gbogbo rẹ̀ bọ́ẹ̀ ti fi nípa àgbàtí láì mú ní àtẹnu ẹ̀rí àtọ́lùkọ̀ tó bẹ̀rẹ̀ jẹ́ tèmi pápátá àìní orúkọ Jésù mọ̀ sọ wípé ṣe bàbá ògo ní forúkọ rẹ̀ èyí ní forúkọ rẹ̀ ògo ní forúkọ yìí forúkọ ọbẹ̀ mi mẹ́ta gba ọpẹ́ àti ìmẹ́ olùgbà ọpẹ́ àti ìmẹ́ tó pẹ́ fa ara rẹ̀ ní rere fún mi ní gbogbo ọ̀nà àìní èyí bẹ́ẹ̀ ṣe jùlọ fún mi láti mọ̀ ṣe láti mọ̀ pọ̀ ní ògo láti mọ̀ gbilẹ̀ ní ògo àìní gbogbo àìní sì mọ̀ pọ̀ sí mi sì mọ̀ gbilẹ̀ sí mọ̀ gbòòrò sínú ògo yìí láti forúkọ rẹ̀ mímọ́ mọ̀ yọ gba ọpẹ́ olùgbàyè olùgbàyè òṣìṣẹ́ bàbá wọn bá olúwa ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ayérayé gbogbogbò ni mo dá padà mo ń béèrè fún àánú mo ń béèrè fún oore ọ̀fẹ́ àti yọ̀dọ̀ ọba ṣàánú fún mi dárí gbogbo ọ̀ṣẹ́ mi jì mí ní gbogbo orúkọ yá jì mí nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti yọ̀ àti ìyọ́nú rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ dìbò bíre fún bàbá ṣàánú fún mi ó yá síjú àánú ẹ̀wọ̀ mi ní gbogbo orúkọ yá mi nù sọ́ọ̀bì dín mọ́ pọ́pátá nínú ẹ̀dínwó agbára àtàṣe ní orúkọ Jésù Kristi àánú lọ́pọ̀ yọrọ tó kọ́ mo béèrè fún bàbá àìní èmi wá síwájú gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àìní gbogbo ẹbí lẹ́sìn bájú rẹ ìwọ Ọlọ́run mímọ́ ìwọ Ọlọ́run pípé ìwọ Ọlọ́run rere tí kò sí ẹ̀mí tó dàbí rẹ̀ ni ó bàbá mi ṣàánú fún dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àdúgbò gbogbo orúkọ yá mi nù àyẹ̀sọ́ inú àṣírí mi nù àsọ̀bì dín mọ́ nínú pọ́pátá ó yá sọ̀bì dín mọ́ nínú àánú ni mo béèrè fún Olúwa ṣàánú fún dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìní rere ẹ̀kọ́ ìtumọ̀ òfin ìfà àrùn ìjàtúmọ̀ lọ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi akọ́tọ̀ àwọn fúnra mi nínú ìjàtúmọ̀ lórúkọ Jésù Kristi ṣàánú fún bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣàánú fún bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ kọjá mi ṣàánú fún kò sí gbogbo orúkọ yàtọ̀ sí èmi lórúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ní ọ̀tún lójoojúmọ́ túbọ̀ mọ́ ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi jẹ́ kí ìrìbọmi ọ̀tún àti ìwẹ̀nùmọ́ ọ̀tún bàbá ànímọ́ ṣe fún mi ní gbogbo gbà lóòrèdóòrè láìsí mi ní àṣàrẹ ní gbogbo ọjà mi kí tó ajẹ́ mọ́ bó ṣe jẹ́ mi mọ́ lọ gbogbo jíjà wà àkọsílẹ̀ búburú àdúrà gbogbo ó yá kọ́bọ̀ di píparí lórí ọ̀rọ̀ ayé mi àti ẹni tí ń kọ́ni àtọwọ́ tí ń kọ́ni àti ẹni tí ń bẹ lọ́wọ́ àti ibi tá à ń kọ́ sí gbogbo wọn yá kí wọ́n mọ̀ di píparí pápátá lórí ọ̀rọ̀ ayé mi
sẹ́tẹ̀lì àjọmọ̀ òkun ègún èpè májẹ̀mú gbogbo ti ṣẹ́ẹ̀ṣẹ̀ parí ẹ̀kọ́ àwọn àrékérekè wa láyé àti ọkùnrin tó máa jẹ́ ohun àtẹ̀pá ohun àtẹ̀gbé ohun àrùn ohun tí ó ṣe àdékí wọ́n tó mọ̀ àgbọ̀ sọ ẹ̀wọ̀n wọn kó tó mọ̀ fún wọn bó ṣe fún wọn àǹfààní àti irú akọ́mọ̀ṣe fẹ́ kí wọ́n ní àǹfààní àti lè sọ pé àwọn tó lè ní rántí mi láti sọ pé àwọn òṣèlú níbi mọ́ bàbá àní ní gbogbo gbà ní gbogbo ọjọ́ wá tó mọ̀ ṣe èrè bọ́ọ̀bì àti ìwé mẹ́rin tó fún ju àti wọn lọ nígbà gbàdá àṣẹrẹ ayé mi yakótó bọ̀ jẹ́ mọ́ bó ṣe jẹ́ mọ́ fún ọ nípa kíni nípa wíwájà ayé mi ní tipa tí kò sì mọ rídà ayé mi gbogbo tí ọba ti fògo fún Ọlọ́run ayé mi gbogbo tí èsì ìfẹ́ Ọlọ́run kó di ìfàtúgbò tí gbogbo àìkó sì fífọ̀ dànù kó láì tùgbò tí gbogbo kọ́mọ̀ ti kó erùkọ́ kó sì jíjọ ohun teru ayé mi kó jí mọ́ pátá fún òwò àti nígbò rẹ̀ ìyẹn ní kọ́kọ́ àìkí tó wá jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere tó lágbára tó ga tó tóbi jùlọ ètò lóbi tó mọ́lẹ̀ jùlọ ìtí kò náà tí kò náà gbé tó jùlọ àti fún òwò àti nígbò rẹ̀ fún ọkàn gbogbo fún àwùjọ gbogbo fún àgbẹ̀ gbogbo fún ibi gbogbo àti fún ènìyàn gbogbo láti mọ mú kí ayọ̀ rẹ̀ ti gbàdá kó sì mọ kún ọkàn gbogbo ènìyàn wá bátá ìyẹn nìkan tó ń kọ́ bóbá àní nípa èrè bóbi àti ìwé mọ́ ọ̀tún ní ojoojúmọ́ àìní ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe jẹ́ májèmí tuntun àní tí ó bá gbọ́ májèmí gbà nìjẹ́ tí kò sí ìgbà tuntun mọ́ lẹ́yìn rẹ̀ ni mímọ́ ìjọ àjọ wàtò ọmọdé àmì bó ti dá àmì láì rọ jẹ́ kí mẹ́jẹ̀ ìdálẹ́ ìbò ìjẹ́ rẹ̀ jẹ́ kí mẹ́jẹ̀ ìdálẹ́ ìbò ti rí gbà lọ níwájú ìdá gbogbo dáwùjọ gbogbo dá gbogbo ní gbogbo ọ̀nà mi ìjọba orúkọ mọ̀ sí bọ́sọ̀ mi lọ́wọ́ ìtọ́wá dàbí rẹ̀ gangan òun náà tún ní ilé ìbábọ̀ mẹ̀mí mọ́ àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú rẹ̀ àtọ̀nà rẹ̀ àti tẹ̀lé jẹ́ kí túmọ̀ rí abó ṣe rí gbà lọ nípa èrè bọ́mi àti ìwẹ̀ nímọ̀ tó ojoojúmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù tí wọ́n ṣe fún mi kí èrè àmì kó tó wá pọ̀jù bó ṣe pọ̀ lọ porúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àgbàlagbà òye ìrìbọmi àṣìwẹ̀rúmọ̀ ọ̀tún àìdìbò béèrè fún ní ọ̀tún lójoojúmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá àdìgbò gbàdúrà lórí wọn àti ọmọ ṣe ìrìbọmi àṣìwẹ̀rúmọ̀ ọ̀tún fún ní ẹ̀jẹ̀ Jésù Kristi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ májèmú tuntun ni ẹ̀jẹ̀ tí kò sí àbùdá tí kì í sí àti tí kò lábà wọn ni ẹ̀jẹ̀ tí kì í dín bàjẹ́ búrọ̀ àti fàràkà ni ẹ̀jẹ̀ tó wá tó jẹ́ ẹ̀jẹ̀ agbára ni ẹ̀jẹ̀ tó gbé májèmú tuntun tí kò sí májèmú kan tó tó borí ẹni ẹ̀jẹ̀ tó bá gbó májèmú gbà nìjẹ́ ni àní ẹ̀jẹ̀ ìtí ó ta sílẹ̀ tó jẹ́ ìrúbọ àti ètùtù ìtí kò tún sí ìrúbọ àtùtù kankan mọ́ gbogbo òrùba tuntun mẹ́rin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ ṣe asán òfin bàbá ni mo béèrè fún ọ̀yà tó ṣe ìrìbọn bá tiwẹ̀ mọ́tò fún mi nínú rẹ̀ àyà tó ṣe ìrìbọn bá tiwẹ̀ mọ́tò fún mi nínú rẹ̀ àìní òdo rẹ̀ àmọ́ ṣe bọ́ báyìí tó fẹ́ ní orúkọ Jésù gbogbo àkétò máa jẹ́ mọ́ bó jẹ́ mi mọ́ lọ tí gbogbo agbára tó fi nílò àkétò ajẹ́ mọ́ bó jẹ́ mi mọ́ lọ níwájú kí wọ́n jẹ́ mọ́ bó jẹ́ mi àti gbogbo tó ń jà wà kọ́ṣílẹ̀ mi gbogbo àdá gbogbo yòókù mi ta kọ àbí tá tó lè mọ́ ọkọ̀ nípa tèmi pátápátá àti ọwọ́ tí ń kọ́ àtẹni tí ń kọ́ àtẹni tí bí àtẹni tàbí lọ́wọ́ àti bí táwọn kan gbogbo àti wọn kọ́ gbọ́ àkọ́bẹ̀ tí kò rẹ̀ ká dé orúkọ Jésù gbogbo ẹ̀kọ́ wọn di píparí orúkọ Jésù gbogbo ẹ̀kọ́ wọn di píparí orúkọ Jésù Kristi ìyẹn ni kọ́kọ́ bàbá àìnípa ìrìbọn àti ìwẹ̀dùmọ̀ ọ̀tún ojoojúmọ́ ní ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé Ọlọ́run lógo jùlọ gbogbo ọ̀dọ̀ àìsẹ́tẹ̀nà àjọmọ̀ kan àti ègún àti ìpàtí májèmú gbogbo ti ṣiṣẹ́ bí gbogbo pátánì àìpótùmọ̀ ha ìbọn síra nínú ẹ̀jẹ̀ nínú ẹ̀wọ̀n wọn àìpótùmọ̀ jẹ́ ní àtẹ̀gbẹ́júmọ̀ ti jẹ́ lọ àti kó mọ̀ tó wọn ẹ̀wọ̀n àìníwọ̀n àtẹ̀gbẹ́júmọ̀ àìpótùmọ̀ fún náà ọmọ ẹ̀wọ̀n wọn àìpótùmọ̀ fún ọdún bó ṣe fún wọn lọ àǹfààní àtìlẹ́rú akọ́mọ̀ ṣe fẹ́ẹ́ gómìnà àǹfààní àtìlẹ́rú àjẹpẹ́ àwọn sọ́kọ́ àwọn oṣù pé àwọn gbogbo iṣẹ́ ibi kankan mọ́ bàbá àìní rẹ̀ kan sí nínú ìgbà ìrìbọmi àti ìwé mọ́ tó ojoojúmọ́ àìní ẹ̀jẹ̀ Jésù Kristi ayé rẹ̀ bọ̀ mímọ́ àìpáàtì kúkú ya mọ̀ wájẹ̀ kò sì mọ̀ rí ayé mi gbogbo tí ó ṣe ìfẹ́ rẹ gbogbo tí ó fògo fún ọ̀rọ̀ ayé mi kọ́mọ̀jì fàtúgbòdìbò àìkọ́mọ̀jì fọ́ọ̀dà kó rà ju gbogbo àìkọ́mọ̀jì fàtúgbòdìbò kó rà ayé mi àìkọ́mọ̀jì fọ́ọ̀dà kó rà ju gbogbo ayé mi kọ́mọ̀jì fọ́ọ̀dà kó rà ayé mi ní gbogbo náà bẹ́ẹ̀ bó ti wù kó àìdúrà pé mo fẹ́ mọ kọ̀kọ́ àyè tó pé tìrẹ lèmi ṣe láti rómi ní ìkẹrẹ ṣẹmi ayé mi kò jẹ mọ́pátá fún àti ológo rẹ láì ní àbàbà ayé mi kò jẹ mọ́pátá fún àti ológo rẹ ní gbogbo ọ̀nà bàbá lórúkọ Jésù Kristi àìkébọ̀ wọ́ ní gbogbo bá àìkémọ̀ gbé nínú fẹ́ rẹ ibẹ̀ ni àìkémọ̀ jẹ́ ìmọ́lẹ̀ àti ìyọ̀rẹ́rẹ́ tó dá tó lágbára tó tóbi jùlọ ìtíkọ̀rẹ́ gbé tó di àní fún ògùn àṣìlógo rẹ fún ènìyàn gbogbo àwùjọ gbogbo agbègbè gbogbo orílẹ̀ gbogbo àwùjọ gbogbo orílẹ̀ igun mẹ́rin àgbáyé pátá àdìbí tí ẹ̀sẹ̀ mi lé àti ẹ̀sẹ̀ mi ròde àní fún ibi gbogbo láti mọ kí ògo àti ẹ̀kọ́ sọmọ jẹ́ àyẹ̀kọ́ mọ̀ kọ́ kún fún àyà àṣìdùnú láti mọ yẹn láti mọ gbòòrò kọ̀rẹ́gà àti láti mọ ní èrè àní fún láti mọ ní èrè níwájú láti mọ yẹn lókòrò bàbá ìjọba ọkọ̀ mọ̀sí bọ́sọ̀ mẹ́rin pẹ̀lú nínú ìpa ìrìbọn àti ìwẹ̀mọ̀ tó ojoojúmọ́ ní ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá mẹ́mí ní orúkọ Jésù Kristi ju tàjọ́ lọ ní ọ̀tún láti bọ̀ bọ̀dá mi láre àìní ìfàyẹ̀ fúre láti bọ̀ bọ̀dá mi láre àjẹkí mẹ́ta rẹ̀ wá kí mẹ́ta ìdálẹ́ àti gbogbo agbá tó fi jọ́ lọ́rùn ní orúkọ Jésù Kristi níwájú ìyẹn gbogbo láwùjọ gbogbo níbi gbogbo olùkímọ̀jẹ ìdálẹ́ àní kókò kó sì mọ̀ jẹ́ ẹ̀rí ẹ̀mí kó tó àpò ìbòjọ́ kí tó pọ̀ nípò kan rẹ̀ ọlọ́run ayé nípa ìrìbọn àti ìwẹ̀mọ̀ tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tún lójoojúmọ́ ni mímọ́ jùlọ oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn àtọ̀nà rẹ̀ gbogbo àti tìyẹn kí tó wà mọ́ ìgbà bó ṣe gbà lọ àìkí tó mọ́ bó ṣe gbà lọ àìkí tó mọ́ ìgbà lọ ẹ̀rí àyèmí kó tó àpò kó tó àlògò tó ṣe lógo lọ ní gbogbo gbàgbé àmọ́ ọyọ tuntun pẹ̀lú ògo tó àti ìdáláre tuntun ní gbogbo àdé ojoojúmọ́ níwájú rẹ̀ ṣe ẹ̀rí àyègbéga kó sì mọ̀ jẹ́ tìwọ́ jẹ́ tẹ̀mí lọ àìní gbogbo ọ̀nà àìkémi kí mo pọ̀ ní ògo àti ìbùkún rẹ̀ ògo yìí kó sì mọ̀ jẹ́ tìwọ́ wáta ẹ̀rí àyèmí kó tó àlògò tó ṣe lógo lọ òṣìṣẹ́ bàbá tó gbé ìtìrìbà ògo ní fọ́ iṣẹ́ àyèmọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta béèrè fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run ẹ̀kọ́nù mi 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 ẹ̀
kọ́nà mi tó ni mo ṣe ń ké lójoojúmọ́ pé kọ́nà mi ìdí mo ń sọ fún ọ ni pé wàá mọ kọ́nà mi sí wàá tó mọ kọ́nà mi sí bẹ́ẹ̀ ni wàá mọ ìjọ̀nà ayé mi ní ọ̀tún lójoojúmọ́ pẹ̀lú agbára àti òkè àti tẹ̀mí mọ́ wa nítorí pé mo fẹ́ já lágbára ní gbogbo ọjọ́ ayé mi nínú Ọlọ́run mo fẹ́ mọ pọ̀ sí ní agbára Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé mi ẹ̀mí mọ́ra ẹ̀ kọ́nà mi ju tàti wá lọ wàá tó mọ ìjọ̀nà ayé mi tàti wá lọ nípa agbára Ọlọ́run alààyè nínú ayé Joshua ló fi ní àǹfààní àti lè rí ìfarahàn Ọlọ́run alààyè ní rere èyí tó sì gbàdarí tó sì gbégbèsè tó jẹ́ kò sí wò láti pé wọ́n fi kankan káàkiri wọn ò fẹ́ ní atẹ́gùn ariwo lásán ni wọ́n pa lẹ́yìn ìgbà tí wọ́n ti gbégbèsè kí wọ́n yí ìlú yẹn ká fòdìdíjọ́ méje nígbà tó bá dijọ́ nígbà tó jọ́ keje ọ̀wọ́n tí wọ́n sinú wọ́n sì fọ́n fèrè wọ́n sì wò òdìjẹ́ kò sí wò bó sì ní pọ́tó bó ti lágbára tó láì sí agbára Ọlọ́run àná ayé Joshua kò bá ṣe ṣe gbọ́ ọ̀rọ̀ tọ́lọ̀ sọ nípa Joshua ó padà múṣẹ ó lóun ó gbéga gidigidi gan ju Mósè lọ ó sì gbéga ju Mósè lọ àwọn èèyàn tún bẹ̀rù ẹ̀ ju Mósè lọ tí agbára Ọlọ́run bá wà nínú ayé rẹ tó bá jẹ́ agbára nínú Ọlọ́run kò sí ohun tó lè dá dúró odi Jẹ́ríkò kò dá Joshua dùn láti kó àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọlé láti wọnú rẹ̀ ó gbà pátápátá ọgbọ́n tí bẹ́ẹ̀ lè sọ ni ó ní kíni yóò sì ṣe nígbà tí wọ́n bá fọ́n ìpè jébìlì kíkan nígbà tí ẹ̀yin bá sì gbọ́ ìró ìpè náà gbogbo àwọn èèyàn yóò sì hó kù odi ìlú náà yóò sì wó lulẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀sọ́gún akọ wípé kíni nígbà tí wọ́n ń fọ́n fèrè tí wọ́n ń hó odi yẹn ó wó lulẹ̀ bẹ̀rẹ̀ lọ gbé ẹ̀kọ́ ká owó bó sì nípọn tó bó sì kàkà tó nítorí pé kíni agbára Ọlọ́run alààyè wà nínú Joshua nítorí pé kíni Joshua ń pọ̀ ní agbára Ọlọ́run lójoojúmọ́ ìwọ náà láti àkókò yìí lọ bẹ̀rẹ̀ láti oṣù kẹfà lọ àti èmi náà bẹ̀rẹ̀ láti oṣù kẹfà lọ kò sí ìdádúrà bí ìdíwọ́ kankan fún ẹnì kankan wa mọ́ láti mọ gbàre láti mọ pọ̀ ní láti mọ gba ìgbéga láti mọ tẹ̀síwájú rere ṣùgbọ́n láì sí agbára Ọlọ́run alààyè ìdíwọ́ ń bẹ tọ́ba sáà ti wọ́n mọ̀ wọlé o ìwọ́n tá ti mọ gbàfẹ́ mi fọkànbalẹ̀ tọ́ba ya màá sálẹ̀ ìfọ̀lẹ́ra lẹ́yìn ìsìn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mo fẹ́ ọ̀tun agbára àti mo fẹ́ mo pọ̀ sí ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ìdá ìmọ̀ràn ya kọ́nà mi lójijì ó tí kọ́nà mi tó ni mo ṣe bèrè sí lójoojúmọ́ ya túbọ̀ kọ́nà mi tó àti wá lọ wá tó bọ̀ jù ọdún ayé mi àti wá lọ nínú Ọlọ́run àyè kí tó wá pọ̀ sí ní agbára àìní ọ̀rọ̀ kí tó wá jẹ́ agbára ṣùgbọ́n àti wá lọ ó yà gbogbo ọ̀nà ya ohunkóhun kọ́kọ́ mọ̀ ṣe ṣí mọ́ láti mọ̀ ṣe ìdíwọ́ àbídàdún fún mi mọ́ nítorí pé kiri ní rere Ọlọ́run fara fún mi olóòsì mọ́ fara fún mi ní rere gbà gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ìdá ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ìdá ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù akóòrò mi lójijì àní òtí kóòrò mi tó ní bó ṣe ń tẹnu mọ́ sí ń bèrè sí mọ́ bèrè sí nígbà bó láìsí mi lẹ́sẹ̀ rẹ̀ ọ̀yà àní kóòrò mi lójijì ẹ̀yà ti gbogbo agbára àtúntẹ̀ mọ́ láti fún ọ ọ̀yà mo jòdó ayé mi lójijì ní orúkọ Jésù Kristi àní mo fẹ́ pọ̀ ní agbára Ọlọ́run alààyè àní mo fẹ́ jẹ́ agbára Ọlọ́run pátá ju bó ṣe jẹ́ lọ ó ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè èyí dẹ̀ bẹ́ẹ̀ kóòrò mi dáàmú jòdó ayé mi jù tẹ̀síwájú yà kí tó ajá agbára náà tẹ̀síwájú lọ àyẹ̀tẹ̀síwájú kí tó àpò ní agbára tẹ̀síwájú lọ àyẹ̀tẹ̀síwájú kí tó ajá agbára náà tẹ̀síwájú àyẹ̀tẹ̀síwájú kí tó àpò ní agbára tẹ̀síwájú ní orúkọ Jésù ní ọ̀tún tí a kí mọ pọ̀ sí ní agbára Ọlọ́run àyẹ̀kí tó mọ jẹ́ agbára Ọlọ́run ní orúkọ tí Jésù rẹ̀ ṣe ọ̀yá ní gbogbo ọ̀nà bàbá àyẹ̀kí kò yóò kà dé ta kan kò tó gbọdọ̀ ṣe fún mi mọ́ àyẹ̀ láti mọ gbà dé ẹ̀yìn farahàn Ọlọ́run àyẹ̀ rẹ̀ ní orúkọ Jésù nígbà gbogbo ọ̀yá àyẹ̀kí mọ fúnni báyìí àyẹ̀kí mọ nípa ọ̀nà ìgbà gbogbo ẹ̀yẹ mi sẹ́ àyẹ̀ gbogbo ọ̀nà bí yakó tó bọ̀dá fún mi àyẹ̀ ìdíwọ́ àbíjẹ́ kan àtàwọn kò tó gbọdọ̀ ṣe fún láti mọ ṣe rẹ̀ láti mọ tàbí láti mọ dàlúyọ láti mọ gbàrí láti mọ tinú ògbó bọ́dọ̀ láti mọ tún gbà mọ́ ọ̀yá ìdẹ́ mọ́ yakó mi lójijì àdínà mọ́ jùlọ mi lójijì àdínà agbára ọ̀yà kí tó àmọ́ pọ̀ ṣe àdínà tó sọ mi dàgbà náà àti pé àdínà mo fẹ́ pọ̀ dàgbà mo sì fẹ́ jẹ́ agbára náà ju ẹ̀sán lọ ọ̀yà tó mọ̀ mi pọ̀ ṣe dàgbà láti mọ̀ jẹ́ agbára náà lórúkọ Jésù ìdíwọ́ àjẹnà kò tó gbọdọ̀ ṣe fún mi láti mọ̀ ṣe láti mọ̀ tàlúyọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè látòkè láti ọ̀tún yàtọ̀ bọ̀ kúnnù mi bí mo ṣe kúnnù mi lọ wàtò bọ̀ jù láyé bó ṣe jù náà ayé mi ṣe jútà tí wà lọ ẹ̀yà kí tó wá jẹ́ lágbára náà Ọlọ́run tàbí inú alààyè jútà tí wà lọ kí tó wá pọ̀ sí ní agbára Ọlọ́run alààyè ìfarahàn Ọlọ́run alààyè yà ní rere kí tó bọ̀ mọ́ bá pàdé bó ṣe bá pàdé lọ ìfarahàn Ọlọ́run alààyè kí tó wá mọ́ rí bó ṣe rí lọ nínú ìrìn àjò mi nínú gbogbo pátá tí mo bá ṣe àdúrà rẹ̀ dà nínú orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ìnẹ́mi mímọ́ ọlọ́run àlàyé àyè ti gbogbo agbára àtúkà tó tẹ̀mọ́ ẹ̀ kúrò mi lójijì ẹ̀ mọ̀ jù ayé mi ti gbogbo agbára àtúkà tó tẹ̀mọ́ tó lójú wọn ètí kò sí wòtán tí kò sí ròyìn tán nínú ọlọ́run àyà kí tó wá jálágbá bó ṣe jẹ́ lọ àtúwá lọ àyìnbó kí tó wá pọ̀ sí jágbá àtúwá lọ àyìnbó kí tó wá mọ jálágbá sí ní ọ̀tún àtúwá lọ àyìnbó kí tó wá mọ pọ̀ sí jágbá àtúwá ní orúkọ Jésù nígbà gbogbo níbi gbogbo tí wọ́n máa ṣe ìfarahàn ọlọ́run àyà kí tó mọ̀ rí bó ṣe yẹn àyìnbó ìfarahàn ọlọ́run àyà kó tó mọ̀ rí bó ṣe lọ àyà kí tó mọ̀ rí farahàn àtúwá lọ ní orúkọ Jésù nígbà agbára àṣẹ ọ̀tún kí wá ti tẹ̀ mí wá ní ọ̀yà àtúbọ̀ kúnnú mi lórí ìmọ̀ ọlọ́wà láyé àtúbọ̀ jùlọ ìmọ̀ ìmọ̀ àní ọgbàrá náà àti mọ̀ kí tó àmọ̀ pọ̀ sí agbára rẹ̀ àyàkí tó mọ̀ pọ̀ dé agbára rẹ̀ kí tó wá jẹ́ agbára náà tàbí lọ ìfarahàn ọlọ́run àyà kó tó bọ̀ jíire fún ìjàtúmọ̀ lọ àyàkí tó bọ̀ rí farahàn onírere ìjàtúmọ̀ lọ àyàkí tó bọ̀ farahàn onírere ìjàtúmọ̀ lọ ní gbogbo ọ̀nà ọ̀yà àní oríire bóyá kọ́ bẹ̀ tèmi lọ́wọ́ sẹ́ àní gbogbo àyàkí mọ̀ gbọ̀ ní gbéga àti bukú àṣírí ní gbogbo àní oríire kọ́ ọmọ tèmi lọ́wọ́ àní gbogbo àní orúkọ Jésù kìí ṣe àyàkí mọ̀ ní tẹ̀síwájú lórí tó ga tó lògó àtúmọ̀ lọ ní orúkọ Jésù ìnẹ́ mi mọ̀ yàkúnù mi yàmọ̀jù lójijì yàkúnù mi dé àmọ̀jù dé àní agbára àtúmọ̀ mọ̀ mi pọ̀ ṣe àjọ tó mo ṣe mi lágbára lọ́dún àtúmọ̀ lórí orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi fi ìtara gbóhùn sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìnẹ́mi mímọ́ ọlọ́run àlàyé àyè ní gbogbo ọ̀nà wàá túbọ̀ kúnnú mi ju bó ṣe kúnnú mi lọ o tí kúnnú mi tó wàá túbọ̀ mọ jọ̀nù ayé mi ju bó ṣe jọ lọ o tí jọ̀nù ayé mi tó nígbà tẹ̀wé àyíkíbi tó wá jẹ́ lágbá náà bó ṣe jẹ́ lọ ní ọ̀tún náà tó ayákí tó àmọ́ pọ̀ sí ní agbọ́dọ̀ àti wà lọ́sẹ̀ ìfarahàn ọlọ́run àlàyé kí tó àmọ́ bá pàdé ní gbogbo ọ̀nà mi nínú àti gbogbo níbikíbi ó kò wù kí n lè wà fún rere ìtọ́jú pé àìríṣẹ́ ìdíwọ́ ìdènà ìdádúkọ kì yóò tún ṣí fún mi mọ́ láti mọ lu àlùyọ láti mọ gbárí àti láti mọ ṣàṣeyọrí ayọ̀ àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìnẹ́mi mímọ́ ọlọ́run àlàyé láti ọ̀rẹ́ tó mọ̀ yàtọ̀ kúrò mi lórí ti gbogbo agbára àtúkà torí tẹ̀mí wọn láti mọ̀ òjò láyé mi lórí ti gbogbo agbára àtúkà torí tẹ̀mí wọn láti mọ̀ gbèrè láyé mi láti gbogbo agbára àtúkà torí tẹ̀mí wọn ní orúkọ Jésù Kristi àti wọn lọ ọ̀yà àyíkí tó wá jára agbára náà ìbòsí jẹ lọ àyíkí tó wá pọ̀ ní agbára náà àti wọn lọ àyíkí tó wá jára agbára náà ìbòsí jẹ lọ àyíkí tó wá pọ̀ ní agbára náà àti wọn ní orúkọ Jésù Kristi náà ṣẹṣẹ ìfarahàn ọlọ́run àrẹ ní rere ọ̀yà kí tó mọ̀ bá parí ìbòsí parí lọ àyíkí tó wọ́n rí ìfarahàn nínú ìjà àti wọn lọ àyíkí tó wọ́n mọ̀ farahàn náà ìbòsí farahàn lọ àyíkí tó wọ́n mọ̀ farahàn fún nínú ìjà àti wọn nígbà gbogbo ọjọ́ gbogbo ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo tó jẹ́ ìdíwájú nínú àkótó àmọ́ pàrẹ́ kù lọ́nà mi àyíkí tó àmọ́ kù lọ́nà mi àyíkí mọ́ wọlé pẹ̀rẹ́ kù níwájú mi àyíkí mọ́ wọlé pẹ̀rẹ́ kù níwájú mi ní gbogbo ọ̀nà ọ̀yà àdé ọ̀nà rere ọ̀yà kọ̀mọ̀ra fún mi àyíkí mọ́ ní tẹ̀síwájú rẹ̀ tó ga jùlọ àyíkí mọ́ gbẹ̀rẹ̀ tó ga jùlọ àyíkí mọ́ pẹ̀lú rẹ̀ tó ga jùlọ orúkọ Jésù Kristi ìnẹ́mi mi máa gbọ́dọ̀ yàtọ̀ kùnú bó ṣe kùnú lọ àìní mi yàtọ̀ jùlọ bó ṣe lọ àìní agbọ́dọ̀ yà kí tó àpòtí bó ṣe pọ̀ lọ àìní agbọ́dọ̀ kí tó àmọ́ lékè tí wọ́n ti rẹ̀ jẹ́ agbára náà ìbò jẹ́ lọ ní orúkọ Jésù Kristi yà àìní gbogbo ọ̀nà ìfarahàn rẹ̀ kí tó wọn bá parí nínú gbogbo ìfarahàn kí tó wọn bó ṣe lọ àìkọ́ tó wọn farahàn fún rẹ̀ nígbà gbogbo láti mọ gbani láti mọ gbé ya láti mọ tẹ̀ níjà síwájú rẹ̀ ìdíwọ́ ìdènà akọ́mọ̀ṣe fún láìsí láì orúkọ Jésù ní ẹ̀mẹ́rẹ́ àmọ́kùnrin mi kò sì mọ títẹ́ wá bàtà sínú àwọn àlàyé. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìnẹ́mi mímọ́ ọlọ́run àlàyé ó tí kùnú mi tó ó tí mọ jòtò ní ayé mi ìyá ti gbogbo agbára àti orí tẹ̀mí mọ́ wa wàá tó bọ̀ kùnú bó ṣe kùnú mi wàá tó mọ jòlá ìbò ṣe jò lọ nínú ọlọ́run àìkí tó máa jẹ́ agbára bó ṣe jẹ́ agbára nínú àìkí tó máa pọ̀ ní agbára bó ṣe pọ̀ ní agbára lọ́sẹ̀ ní gbogbo ọ̀nà ìfarahàn ní rere ìyá kí tó mọ bá pàdé nínú gbogbo ọjọ́ ìfarahàn ní rere kí tó mọ bá pàdé láti bí gbogbo wa eré ayọ̀ kọ́ bẹ̀ sí wọ́tọ̀ mi wá láti bí gbogbo wa kí bẹ̀rẹ̀ sí ní gba eré ayọ̀ láti bí gbogbo wa àdìká bẹ̀rẹ̀ sí láti mi ṣe láti mọ̀ ṣe bí lórí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìnẹ́mi mímọ́ ọlọ́run àlàyé àìlátọ̀ láti ọjọ́ mi àtúbọ̀ kúnnù bó ṣe kúnnù mi lọ àìlátọ̀ kúnnù bó ṣe kúnnù mi àtúbọ̀ jùlọ ìbò ṣe jùlọ ayé mi àtúbọ̀ kúnnù bó ṣe kúnnù mi àtúbọ̀ jùlọ ìbò ṣe ní orúkọ Jésù Kristi ṣe lẹ́sàrẹ́ ṣe ó ìnẹ́mi mímọ́ àìnínú ọlọ́run àìkí tó wá jẹ́ agbára bó ṣe jẹ́ agbára àìkí tó wá pọ̀ ní agbára bó ṣe pọ̀ ní agbára ọlọ́run àyọ àìkí tó wá jẹ́ agbára bó ṣe jẹ́ agbára ọlọ́run àyọ àìkí tó wá pọ̀ ní agbára bó ṣe pọ̀ ní agbára ọlọ́run àyọ orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀nà ìfarahàn ní rere orúkọ Jésù àìkí tó bọ̀ di rere fún mi sẹ́ àìní rere àìkí tó bọ̀ rí farahàn lọ àìní rere kí tó bọ̀ rí farahàn lọ ní orúkọ Jésù Kristi láti bí gbogbo wa ayá kìbẹ̀ sí ní gbárí ayọ̀ láti bí gbogbo wa èrìgbò kọ́bẹ̀ sí wọ́tọ̀ mi wá láti bí gbogbo wa àìgúsù àríwá ìlà òru èrìgbò kọ́bẹ̀ sí wọ́tọ̀ mi ògómi kọ́bẹ̀ sí ní búyọ sẹ́ àìdó ògómi kọ́bẹ̀ sí ní tàn àìdó ògómi kọ́bẹ̀ sí ti rí dẹ́gẹ́ ní kò dábàá gbé pamọ́ sẹ́ ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo àwọn tọ́tọ̀ yá àti gbé kalẹ̀ nítorí tèmi láti orí tèmi wá láti ṣe lórí kọ́bẹ̀ sí láti mọ̀ sí lórí ọ̀yà ìrẹ̀mílẹ̀mí mímọ́ ọlọ́run aláṣẹ àìdọ́tún ju àti mọ̀ kún ayé mi ti gbogbo agbára àti òkèèrè tó tèmi wá rẹ̀ àìdọ́tún ojú lẹ́yìn ti gbogbo agbára àti tèmi wá rẹ̀ àìní gbogbo rẹ̀ ní orúkọ Jésù àkítọ́ àpò jẹ́ àgbà náà bó ṣe jẹ́ lọ àìní gbogbo àkítọ́ àpọ̀ ní agbára ìbò kí wọ́n tó mọ̀ pọ̀ sí agbára àti orúkọ Jésù láti fi gbogbo wa àìní gbogbo ọ̀dọ̀ àkíbọ̀ ìṣirí gba ṣe àkíbọ̀ ìṣirí fúnra mi ní àìní gbogbo àwọn tí ó lórí àwọn olórí àti náà àkọ́bẹ̀ kí wọ́n láti mọ̀ ṣe mi lórí ẹ̀ ní orúkọ Jésù kí bọ̀ pọ̀ ní ire gbogbo pátá ní oko ògógó sì mọ̀ jẹ́ tó lọ́wọ́ ní orúkọ Jésù Kristi
a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára àtòrí tẹ̀mí máa tí a ti yọ̀ǹda fún ni. Wàá túbọ̀ kúnnú mi ju bó ṣe kúnnú mi lọ. Wo dandan kọ́ ni kò gbà fúnra ìjọba ti wúlò fún ọ. Ṣùgbọ́n mọ̀ ń dàkẹ́ wòran sáti mọ̀ gbà fẹ́ mi. Màá mọ̀ọ́rẹ́. Bí ṣe mọ̀ yẹn kọ́ ni kókó. Ní tó ṣe kókó ni pé kì í sáti mọ̀ọ́rẹ́. Ẹ̀mí mímọ́ sọ bó ní ṣe mọ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú bisikì àti súwìtì. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alẹ̀ tí gbogbo agbára àti òkè àtòrí tẹ̀mí mímọ́ wá tá a ti yọ̀ǹda fún ni. Ọ̀yà kúrò mi lójijì yá mọ̀ ojú tó gbọ́ agbára. Àní tó ti wá kí tó wá jálágbá náà bó ṣe jẹ́ lọ. Àní tó ti wá kí tó wá pọ̀ ní agbára bó ṣe pọ̀ lọ ní gbogbo ọ̀nà. Àní lábẹ́ àkóso bó ti wù kó rí ní ògo kí mo pọ̀ ṣe. Àní lábẹ́ àkóso bó ti wù kó rí àní ní ògo kí mo gbìnlẹ̀ ṣe. Àní lábẹ́ bó ti wù kó rí ní gbogbo ọ̀nà. Àní kí mo kún fún ògo sá lójoojúmọ́ nínú gbogbo tí wọ́n máa ṣe nípa ìfarahàn Ọlọ́run ní rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára àtúkà tó tẹ̀mí wá ní láti yọ̀ǹda fún ọ. Ọ̀yà kúrò mi lójijì ẹ̀yà mọ̀ ojú pẹ̀lú agbára tí kò lè gbé tí kò lè jùmọ̀. Àní kúrò mi lójijì ẹ̀yà mọ̀ ojú pẹ̀lú agbára tó ga tó tóbi tí kò dákàrà tí kò sí wòtàn tí kò sí ròtàn. Ẹ̀yà mọ̀ ojú ayé mi ní orúkọ Jésù Kristi. Àní gbogbo ọ̀nà àti gbogbo agbára àtúkà tó tẹ̀mí wá ní orúkọ Jésù nínú Ọlọ́run àkító ajá agbára bó ṣe lọ. Àní kí tó wá pọ̀ ní agbára bó ṣe pọ̀ lọ. Àní kí tó wá pọ̀ sí ní agbára Ọlọ́run bó ṣe pọ̀ lọ. Àní kí tó wá jẹ́ agbára Ọlọ́run bó ṣe jẹ́ ní orúkọ Jésù Kristi. Àní tí ó dára ṣe ọ̀yà ní gbogbo ọ̀dà àbẹ̀kọ́sọ nínú ògo tó ga tí ó lè gbọ́ yà kí tó mọ̀ pọ̀ ṣe. Àní lábẹ́ àkóso bó ti rí àkí mọ̀ pọ̀ ní ògo bó ṣe pọ̀ nínú gbogbo wa ní ọ̀tún ọ̀tún lójoojúmọ́. Àní lábẹ́ àkóso bó ti rí àkí mọ̀ pọ̀ ní ògo lójoojúmọ́. Àní kí mọ̀ gbìlẹ̀ ní ògo lójoojúmọ́. Àní kí mọ̀ ta ní ògo lójoojúmọ́. Àní kí mọ̀ ní àṣírí ògo tó ga lójoojúmọ́. Èrè pátá pẹ̀lú ògo tí kò ní bẹ́ẹ̀ kó mi wá sí mi ṣe múlá ní àkàwé. Àní ní ògo Jésù òrè pátá gbogbo kọ́mọ jíbi fún ní ògo tó ga tí kò tó ń bá. Àní gbogbo àní kí mọ̀ gbòòrò sínú ògo ní gbogbo àní kí mọ̀ pọ̀ sínú ògo. Àní gbogbo àní kí mọ̀ kún fún ògo ọ̀tún lójoojúmọ́ ní orúkọ Jésù. Iná ẹ̀mí mímọ́ rẹ̀ àkóló mi lójijì. Ẹ̀yà mọ̀ jùlọ yé mi nínú ọ̀rọ̀ yà kí wọ́n tẹ́ bá bó ṣe lágbára. Àní náà kí tó wá pọ̀ sí lágbára ṣàtọ̀ lọ. Ìfarahàn ni rẹ̀ kí tó bọ̀ ní bó ṣe rí lọ. Àní kí tó wọ́n fara bó ṣe rí lọ àti ìrìn àjò ìgbàgbọ́n ayé mi ní ògo yà kí mọ̀ pọ̀ ṣe. Àní kí mọ̀ gbìnlẹ̀ sí kí mọ̀ gbòòrò sí. Àní kí tó mọ̀ kó ṣe kí tó mọ̀ dá ṣe àti wá lọ ní orúkọ Jésù Kristi. Iná ìmọ̀ yà kóló mi lójijì mọ̀ pàṣẹ mi mọ̀ dábàá. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára àti orí tẹ̀mí mọ́ wà. Bóyá kọ́nù mi lójijì wà mọ̀ jònú ayé mi láì sí mi àti láṣẹ pẹ̀lú agbára tí kò sí owó tán tí kò sí ròyìn tán. Nínú Ọlọ́run alààyè àní kí tó wá jalagbára bó ti jalagbára lọ. Nínú Ọlọ́run kí tó wá pọ̀ ní agbára bó ti pọ̀ ní agbára lọ. Pátápátá kì í di àpáta jìbòlù lákòóṣì mi kankan kì í di ní àtàjọ́nù lákòóṣì mi kankan. Ọ̀yà gbogbo ọ̀nà ọ̀yà kíkọlù ọ̀yà kí mọ̀ kọlù wọ́n kí sí mọ̀ lọ́wọ́ lólú. Jíjọ́rò ẹ̀ kí gbogbo ọkọ̀ mọ̀ jíjọ́rò tẹ́rù. Èké tó bá kọlù mi àbí orúkọ kan ti ṣe mi àní kọ́ mọ fọ́túnlá ní àtúnṣe kankan gbogbo ṣe sẹ́tẹ̀ àyàkẹ́ yìí ó kó tẹ́ ti bí ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àyètí gbogbo agbára àtúkà torí tẹ̀mí wá ní ọ̀yà kóòdù mi lójijì àyètí gbogbo agbára torí tẹ̀mí wá torí tọ́lọ́ àyà ẹni orúkọ yà kóòdù mi lójijì yà mọ̀ jùlọ ayé mi ti gbogbo agbára tókè wa agbára tí kò sí owó tán tí kò sí ròyìn tẹ̀lé iná ẹ̀mí yà kóòdù mi lójijì yà mọ̀ jùlọ gbogbo agbára ìwọ̀nyẹ èyí tí kò sí ròyìn tí kò sí owó tán yà mọ̀ kóòdù mi ti gbogbo agbára torí tẹ̀mí yà mọ̀ jùlọ ti gbogbo agbára tókè tí kò sí ròyìn yà ní Ọlọ́run yà kí tó wá jẹ́ra gbà bó ṣe jẹ́ lọ àyínú agbára kí ní Ọlọ́run kí tó wá pọ̀ sí náà gbà bó ṣe pọ̀ lọ nípa gbogbo lọ́jọ́ nípa ìfarahàn fún rere ju àti wọn lọ ní orúkọ Jésù Kristi yà ní ọ̀tún lójoojúmọ́ ẹ̀kí túmọ̀ já pàtàkì gbòòlò èyí náà tàjú bó ṣe jẹ́ lọ àìkíkọlù akọ́bẹ̀tì kíbẹ̀tì kíkọlù àìtí lọ lùlù pátápátá fún gbogbo àwọn ènìyàn gbogbo ẹ̀kọ́ àti sẹ́tà ìṣẹ́rẹ́ ìṣọ́ àti gbogbo àkíbẹ̀tì jó kíbẹ̀tì jíjó fún mi pátá àìgbọ́n kọ́bẹ̀tì ní kíkọlù àti lọ́ọ̀lù fún mi pátá lákòóṣì mi kankan àìkọ́bẹ̀tì kíkọlù àti lọ́ọ̀lù fún mi pátá lákòóṣì mi àìgbọ́n kọ́bẹ̀tì jó tó fún mi lákòóṣì mi kankan àìgbẹ́gẹ́ ìké ìtọ́ bá kọlù àbí kọlù kó ṣe mi àìkọ́mọ fọ́tù sílẹ̀ ní àṣẹ kankan pátá ní orúkọ Jésù Kristi ní ìdá ìgbà náà àti gbogbo agbá àti yakúnù mi lóde yàmọ̀jú láyé mi lóde yakúnù mi lóde yàmọ̀jú láti gbogbo agbá àti òkèwà ọ̀yà gbogbo ọ̀nà àìní orúkọ Jésù àkíntún wá jẹ́ àdágbà náà bó ṣe lọ àìkíntún wá jẹ́ ìpínlẹ̀ àpọ̀jà gbọ́dọ̀ àti mọ́lẹ́ ní ọ̀tún lójoojúmọ́ nípa ìfarahàn rẹ̀ ní orúkọ Jésù àkíntún wá jẹ́ pàtàkì gbọ́ pàtàkì bó ṣe lọ àìkíntún wá jìnnà àtàjọ́ náà bó ṣe lọ àìkíntún wá pọ̀ sí ní agbọ̀rọ̀ náà jẹ́ láti jẹ́ pàtàkì bó ṣe lọ àti náà jẹ́ láti kíkọlù kákọ́bẹ̀tì kíbẹ̀sì kíkọlù àti lọ́lùlù àti jọ́lù tẹ́lú àìkí gbogbo ìkẹ́tọ̀ akọlù àbí kò tẹ̀mí akọmọ fóòtù tí lànà àtúnkẹ́ ògo àti náà kó tẹ̀mí jẹ́ bó ṣe ní orúkọ Jésù Kristi èyí dẹ́mọ̀ akúnnù mi lóde àmọ̀jọ́ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè
ní ọ̀tún àtúbọ̀ kún ní bó ṣe kún mi lọ tí gbogbo agbára àti òkè wa àtúbọ̀ mọ jọ̀ọ́ ayé bó ṣe jọ lọ àníṣe èmi ò ní sinmi wàá sì mọ ké fún ọ wípé kí ni mọ kúnnù mi ìwọ mo fẹ́ mọ rí ìwọ ni mo fẹ́ mọ yó fún ẹ̀rọ ní gbogbo gbà èyí dẹ́ mi rẹ̀ mọ kúnnù mi ní ojoojúmọ́ ní ọ̀tún wàá tó mọ jọ̀ọ́ ayé mi ní ojoojúmọ́ náà tó pẹ̀lú gbogbo agbára àtúkà torí tẹ̀mí wa nínú ọlọ́wà àyàkí tó wá jẹ́ lágbára bó ṣe jẹ́ lọ àní kì í ṣàgbára ayé mọ̀ ń béèrè fún àní agbára àti nínú ọdọ́ àní kí tó jẹ́ lágbára bó ṣe jẹ́ lọ àní mo fẹ́ jẹ́ lágbára pọ́pọ́tà àní kí tó wá jẹ́ lágbára náà bó ṣe lọ àní mo fẹ́ jẹ́ lágbára pọ́pọ́tà kí tó wá mọ pọ̀ sí lágbára àṣẹ wọn lọ ní gbogbo ọ̀nà ìfarahàn nìyẹn kí tó bọ̀ ní bó ṣe rí lọ ó yá ní gbogbo ọ̀nà lábẹ́ bó ṣe rí àní kí jẹ́ ní tí àkìjí lọ́ọ́ takì nílá kì í lọ́ọ́ takì nílá takì takò ìjẹ́ pé gbogbo ẹni kẹ́ni tó bá di tó bá tó pé òun tó fẹ́ dẹ̀ wò àní àmọ́ ti gbígbé mi torí àmọ́ ọdún pátápátá nípa ìmọ̀ àti ẹ̀tẹ̀ rẹ̀ yẹn ní pé kí ni kí n ti ẹ̀rù ńlá àti jìnjìnlá pátá ní ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìdẹ́bẹ̀ mímọ́ ọlọ́run alààyè látòkè wá àti gbogbo agbára rẹ̀ àti gbogbo pàtàkì fún látòrí tẹ̀mọ́ rẹ̀ ọ̀yà kóòlù mi lódìdí àdìmọ̀ òtútù ọba tágbára ọ̀yà kóòlù mi lódìdí ọ̀yà mọ̀tà pé àìrí mi ò ní yé sinmi láti mọ̀ sọ pé ọ̀yà kóòlù mi ẹ̀bẹ̀ mímọ́ ọlọ́run rẹ̀ ẹ̀ tó pé kí ni àní títí tẹ̀mí fi kúrò ayé mi ó ti mọ̀ tẹ̀lé mọ̀ ní pé àní ojoojúmọ́ fẹ́ mọ̀ pọ̀ ṣe àìní nínú rẹ̀ ni mo fẹ́ mọ̀ pọ̀ ṣe nínú rẹ̀ mo fẹ́ kọ́ mọ̀ kóòlù mi náà tó ojoojúmọ́ mo fẹ́ kọ́ mọ̀ pọ̀ ṣe nínú rẹ̀ àní kó sì gbogbo sí ní agbátàgbà kò láṣẹ tó nínú ìgbà gbogbo ìdẹ́mi ya kóòlù mi ti gbogbo agbá àtúkọ̀ wa ya mọ̀ ojú náà ti gbogbo àtúkọ̀ wa yóò orúkọ ti Jésù ní ọ̀tún lọ́jọ́ ojoojúmọ́ ya ní ọlọ́run kí tó wá jẹ́ra bó ṣe lágbára lọ àyè náà kí tó mọ̀ pọ̀ sí lágbára bó ṣe pọ̀ lọ lọ́rọ̀ kí tó wá jẹ́ra bó ṣe lágbára lọ́rọ̀ kí tó wá mọ̀ pọ̀ sí bó ṣe pọ̀ sí lágbára ní orúkọ Jésù Kristi pátápátá àyìnbó kó tó sún náà àti tó wá jẹ́ ẹ̀rù ńlá àti jìnnà tó ń gbẹ̀rù gbogbo àti jìnnà mi àyè náà pátá kí tó wá jẹ́ ẹ̀rù ńlá àti jìnnà tó ń gbẹ̀rù gbogbo ẹ̀rù àti jìnnà gbogbo mi ìjẹ́ pé àní kì yóò ṣohun kan ẹni ká gba ìbíjọba kan ètò tí mo jẹ́ ìyọ̀lọ́ àbí ní àbí ìṣàkó àbí ìnira fún mi mọ́ ìjẹ́ pé kéètò bá dàn wọ́n bá àní àmọ́ ọ̀run dànù nípa ìmẹ́tẹ́tẹ́ rẹ̀ àmọ́ ṣègbè nípa ìmẹ́tẹ́tẹ́ rẹ̀ àmọ́ jẹ́ àtẹ́pá nípa ìmẹ́tẹ́tẹ́ rẹ̀ àní àmọ́ gbẹ dànù nípa ìmẹ́tẹ́tẹ́ àtúnwá sílẹ̀ ní orúkọ Jésù èyí dẹ́ ìmọ̀ràn ẹ̀yà kúnnù mi lójijì ẹ̀yà mọ̀jú lẹ́yìn lọ́pọ̀tà àní pọ́pátá náà kí tó wá jẹ́ ẹ̀rù ńlá àti jìnnà àti gbẹ̀rù gbogbo àti jìnnà mi nípa ìkókò Jésù ìdí sórí rẹ̀ orí rẹ̀ ọlọ́ọ̀nìbà gbogbo ní orúkọ Jésù sì ní ẹ̀yà mọ̀jú náà ẹ̀yà kú sọ́mọdé àgbàdo ọjà tí wọ́n lọ kí lápò ní agbọ́dọ̀ tí wọ́n lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìdẹ́mi mímọ́ ọlọ́run alààyè ọ̀yà tí gbogbo agbára torí tẹ̀mí mọ́ wa mò ń tẹnu mọ́ wàá túbọ̀ kúnnú mi ṣe títí tí fi yóò bámbám ọgbọ́dọ̀ mọ kúnnú mi sí lójoojúmọ́ ni ní gbogbo ìgbà tí fi tí wà láyé ìdẹ́mi ọlọ́run alààyè ọgbọ́dọ̀ mọ kúnnú mi ó sì gbọ́dọ̀ mọ jò ní ọ̀tún pẹ̀lú agbára tí kò lè gbé ni ìṣòro mo sì ń tẹnu mọ́ ìdẹ́mi mọ́ lọ́yà tí gbogbo agbára torí tẹ̀mí ẹ̀ túbọ̀ kúnnú bó ṣe kúnnú lọ wàtò bọ̀ jòló àyè bó ṣe jòló ní orúkọ Jésù inú ọlọ́run àyè kí tó wá jẹ́ra agbára bó ṣe jẹ́ra agbára lọ àyè náà kí tó wá mọ̀ pọ̀ sí ní agbára bó ṣe pọ̀ ní agbára lọ òun farahàn ọlọ́run nílé kí tó wá mọ̀ pápá bó ṣe wà bàdé lọ ọ̀yà gbogbo tí ń ṣe ọgọ́ mi gbogbo tí ń ṣe ìpín mi gbogbo tí ń ṣe ìtọ́ mi pátápátá àyà kò dìgbà fún bàtà tẹ mọ́tà àwọn ọ̀ràn ṣàjọ kí wọ́n lè tún wọlé tọ́jú kò ní gbogbo tí ń ṣe kó ọjọ́ kò ní pátá àyìnlá ẹ̀kọ́ yọ kan gbogbo ẹ̀ kò dìgbà padà fún bàtà tèlé nínú àyọ̀ àtàlàfíà tèmi gógó ya kí n mọ rí gbogbo wọn lọ nípa agbára àti àṣọ lọ́wọ́ ìdí mọ̀ sẹ́nu ìdí ẹ̀mọ̀ ya kọ́ ní mi lódìdí yàtọ̀ mọ̀ jùlọ ìjọba agbára tó kéwà ní orúkọ Jésù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìdẹ́mi mímọ́ ọlọ́run àlàyé láti òkè ẹ̀yà kọ́ọ̀lù mi lódìdí àyè tí gbogbo agbára àtúkà àtúrí tẹ̀mí mọ́ àníyàn ẹ̀yà ìdẹ́mi mímọ́ ní orúkọ Jésù ẹ̀yà kọ́ọ̀lù mi lódìdí ẹ̀yà tó bọ̀ jò náà ìbò ṣe jò lọ àtúbọ̀ jò pẹ̀lú agbára tí kò lè gbé tí kò lójú wọn jàpẹ́ ní orúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà àní ìdẹ́mi mímọ́ agbára ọlọ́run àlàyé ẹ̀yà kọ́ọ̀lù mi lódìdí pẹ̀lú agbára tí kò lè gbé tí kò lójú wọn ẹ̀yà ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi àní gbogbo tí kí tó ajára agbára náà bó ṣe agbára lọ àní kí tó pọ̀ ní agbára bó ṣe pọ̀ lọ òun ní farahàn olóòrè kí tó amọ̀ ní bó ṣe rí lọ àní farahàn ọlọ́run ní kí tó amọ̀ ní bó ṣe rí lọ gbogbo tí ṣe ọgọ́ mi àní gbogbo tí ṣe ẹ̀tọ́ mi àní gbogbo tí ṣe pátá kó dìgbà pátá níbi gbogbo yòókù òkúla àní gbogbo tí ṣe ọgọ́ mi àní gbogbo tí ṣe ẹ̀tọ́ mi kó dìgbà pátá tìrìtẹ́ ìlú okòó ṣe àìkú tó bá àní tẹ́ mọ́ ògọ́ àwọn ará ìgbọ̀n tẹ́ ikú lòtú wòlíò tẹ́ fi kó nínú rẹ̀ mi gbogbo ẹ̀kọ́ dìgbà pátá kó sì mọ̀ jẹ́ òfin àtàlàfíà gbogbo ìkọ́lọ́ yóò máa tìrìtẹ́ ìyàkó ìkó dìgbà pátá kó yóò dákọ̀ lọ́sọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn àti agbára àti àṣẹ lọ́rọ̀ àti kò àti fàáhàn ní orúkọ Jésù àkímọ̀ ìjàfàní gbogbo wọn àyíkímọ̀ gbogbo wọn lọ àyíní rẹ̀ fún ọgbà àṣẹlógún láì ní orúkọ Jésù ẹ̀rí àìmọ̀ kó tó àjẹsì bó jẹjẹ yàgbó pàṣẹ ìbò dáwọn ẹgbẹ̀rún akọ́kùnrin bó ti kún mi láti mọ̀ jùlọ ìbò ṣe ẹni agbára kí tó àmọ̀ pọ̀ ṣe àìkí tó mọ̀ gbogbo kí tó mọ̀ pọ̀ sí ní agbára ní ọlọ́wọ́ àìkí tó mọ̀ jẹ́ agbára ní ọjà sọ̀rọ̀ kí tó àmọ̀ pọ̀ sí agbára ní ọ̀ṣọ́ gbogbo tí ṣògo ní pápá àìkó dìgbà fún ọ̀tá lẹ́kọ̀ọ́ sí mi kan àìgbó tí ṣògo kọ́bẹ̀ tí mi lápá kò ṣe gan àìgbó tí ṣògo kọ́bẹ̀ tí wà fún ọ̀tá àìtẹ́ mọ́ta àwọn ọ̀ṣọ́ kúrò tí mo rò ní orúkọ Jésù Kristi yà ilé mi àkúnnù mi mú mi pọ̀ sí agbára ọ̀jà tí wà lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa
àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Joshua gba ilẹ̀ Jericho fún àwọn Ísírẹ́lì. Kì í ṣe pé ó wá gbà tán wọ́n tún kórè ilẹ̀ yẹn. Ọ̀gbọ́n ni nígbà tí wọ́n ń hó torí Jericho wó bẹ̀rẹ̀ kálukú sì sáré síwájú rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe wí fún wọn, gẹ́gẹ́ bí èyí ìdarí Ọlọ́run nígbà tí Ọlọ́run fara hàn Joshua ní rere. Ibi tí kálukú wọ̀, ilé tó wọ̀ báyìí, agbogbo tí ń bẹ níbẹ̀ ó di tiẹ̀ nìyẹn. Wọ́n jẹ ọrọ̀ ilẹ̀ yẹn, wọ́n kórè ilẹ̀ yẹn, ohun tí wọ́n gbìn. Ìkórè àìnító àìníṣẹ́kù àní àkùnrin àṣìlẹ̀. Lẹ́yìn àwọn àkókò tí wọ́n bá ṣe búburú níwájú Ọlọ́run, tọ́lọ́run bá ń bá wọn wí, tí ó fà wọ́n lé àwọn kan ní lọ́wọ́ láti fìyà jẹ wọ́n. Àwọn ọmọ Ísírẹ́lì wọn ò ní wàhálà. Gbogbo àdé wọn máa ń kórè ayọ̀ láì ṣe làálàá àti ìdààmú kankan. Agbára Ọlọ́run ní ṣiṣẹ́ yẹn. Tí ó bá sí agbára Ọlọ́run kò lè ṣeé ṣe. Ìfarahàn ní rere ní ṣiṣẹ́ yẹn. Tí ó bá sí ìfarahàn ní rere nínú ayé ènìyàn kò lè ṣeé ṣe. Gbọ́, fi ìtara gbàdúrà yìí. Tí Ọlọ́run bá farahàn fún ní rere tó kún fún agbára rẹ̀, tó kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, wo gbogbo àwọn yóò mọ̀ pariwo pé gbogbo olùṣe gbàgbọ́ ìyàwó kò sí kan tó fẹ́ kàn. Níbi tí wọ́n ti gbé pariwo pé ó lè kò sí kíní kankan gbogbo yẹn fún kankan yẹn, ìwọ mọ̀ kọ́ ànító àìníṣẹ́kù ó sì mọ̀ gbádùn pẹ̀lú bíntín tó níyẹn. Tẹbí nínú wípé gbogbo nǹkan ti dojúrú, gbogbo ti dorúkọ òjò ti ṣe kíni kò sí owó nílò kò sí kíní látàwọn èèyàn pariwo. Tẹbí nínú àwọn èèyàn tí ń kọ́lé bọ̀gìnì àwọn èèyàn tó wá lo bíríkì àti ọmọ fi ọwọ́ to blọ́ọ̀kù mọ́ o. Ẹ́ńjìnì ni wọ́n ń lò tí wọ́n fi ń kọ́lé. Mo wájú ọ̀kan gbọ́ tí wọ́n kọ́ ni wọ́n ní ẹni tí ò jẹ́ Kánò gbọ́dọ̀ sámọ̀ pé òun ó lo ẹ́ńjìnì láti fi kọ́. Àwọn kan sì bẹ̀rẹ̀ pé náà ni wọ́n fi ṣe ń kọ́lé. Ibo làwọn tí ń rówó títí wọn. Gbọ́ àwọn lè bóyá lọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run ni bóyá nípò irú kan ni bóyá sẹ́sẹ̀ ìyẹn ọkàn mi. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó yíyọ ni wípé kíni tí ìwọ náà bá kún fún agbára Ọlọ́run alààyè, tí ilé ìmọ̀lá bá ń jọ̀nù ayé rẹ̀, tọ́nà fa hàn fún ọ̀nà ní rere, ìwọ ṣèjú tí wọ́n ń ṣe lọ. O lè mọ̀ ta lópò, o lè mọ̀ tómi, o lè mọ̀ ta lálọ́ báàgì tí ò ṣe kíni tí ò tó nǹkan, ṣùgbọ́n nítorí ìfarahàn ní rere wàá ṣèjú bẹ́ẹ̀ lọ. Ìtẹ́mi gbàgbọ́ ni wípé bí Ọlọ́run ti bẹ̀tẹ̀ mi sí ń bẹ láyé nítorí pé ojú lóòótọ́ àti òdodo sí májẹ̀mú àti lè rí ọ̀rọ̀ rẹ̀ gbogbo pátá. Bó ti wù kí gbogbo ọkọ le tó, ètì tèmi kò ní lè mọ̀ mi. Bó ti wù kí gbogbo ọkọ á tó, èmi kò ní rá mọ́ mi. Nítorí pé kíni Ọlọ́run bẹ láti mọ pèsè nígbà gbogbo. Ìjẹ́ pé ohun gbogbo tó bá yẹ sí mi ìrọ̀rùn ní ọmọ bá dé láti mọ̀ ṣe nípa agbára rẹ̀. Ìdí tó fi jẹ́ pé kíni o gbọ́dọ̀ kún fún agbára Ọlọ́run alààyè. Ìdí tó fi jẹ́ pé kíni o gbọ́dọ̀ mọ kún fún ẹ̀mí Ọlọ́run alààyè. Nítorí pé kíni Ọlọ́run gbọ́dọ̀ mọ farahàn fún ní rere lójoojúmọ́. Tọ́lọ́run bá farahàn kò lè ṣe ṣe o. Àfarahàn Ọlọ́run fún Joshua bá ti rí ilẹ̀ yẹn gbà o. Ìgbà Ọlọ́run tí farahàn fún Joshua láti sọ kíni tí wọ́n ṣe, wọ́n ń dúró lọ́ọ̀kan ni wọ́n ń wo Jericho lọ́ọ̀kan ni o. Wọ́n ń wò lọ́ọ̀kan ni. Ìgbà tí Ọlọ́run tó wá farahàn ni wọ́n tó tẹ̀síwájú. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ya kórè mi wá sí mo jù láyé tí gbogbo agbára tó kàn tí lè máa ní Ọlọ́run ya kí tó wá já agbára bó já agbára àní nígbà gbogbo kí tó wá mọ pọ̀ sí ní agbára Ọlọ́run alààyè ìfarahàn ní rere ya kí tó bọ̀ ní bó ṣe rí lọ ní gbogbo ọ̀nà àní gbogbo ọ̀nà ìkórè tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n tí kò náfiwé tí kò náfijọ́ àní tó àìsàn kàní àkóńdá ṣe tó bẹ̀jẹ̀ kò sáré gbà tó kún fún ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ wúrà fàdákà ògo àti gbé gbogbo Jákọ́bù sì ti kó fún mi tó bẹ̀jẹ̀ pé àmọye gbà àwọn ènìyàn náà gbà wọ́n mọ̀ ìjànfàní nínú rẹ̀ ògo yọ ẹ̀rí tó lógo jòyè sùnmọ̀ jẹ́ tó lọ́wọ́ alẹ́ ògo àtòrè jáde kí ló ṣe rí mi Jákọ́bù sì ti ṣe fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àyètí gbogbo agbára àtúkọ̀ àti òjòmọ̀ yàtọ̀ kọ́ lómi tí mo ṣe kún nìyọ wàá tó mo jù láyè pẹ̀lú agbára tí kò ga tí kò lẹ́gbẹ́ tí kò lójúmọ̀ tí kò láfijọ́ tí kò tó ga jùlọ rẹ̀ àyètí mo kún nìyọ láti mo jù láyè tí gbogbo àtọ́ga tó lẹ́gbẹ́ tó lójúmọ̀ tó láfijọ́ rẹ̀ ní orúkọ Jésù Kristi àyètí gbogbo ọ̀nà nínú Ọlọ́run kí tó wá jára bó ti jára lọ àyètí gbàgbọ́ wọn ní gbogbo rẹ̀ àyètí tó mọ̀ pọ̀ sí lágbára bó ti pọ̀ lọ ní orúkọ Jésù gbogbo àyètí tó wá jára bó ti jára ní orúkọ Jésù Kristi ọ̀yá àyè gbogbo tí ṣe kọ́ọ̀rẹ́ àyè gbogbo ní àyè tó àìsàn kàdé àkùnrin tó bẹ̀ jẹ́ kò sẹ́gbà tó gbé kí ni àyè yòókù tó kórè tó fún ọ̀rọ̀ wúrà fàdákà òrùlé àti ìbùkún rẹ̀ Jákọ́bù ti kò fún nípa gbàdá sílọ̀ rẹ̀ Jákọ́bù ti kò fún ní ọ̀dọ́ ní gbogbo rẹ̀ Jákọ́bù ti kò fún ní àyè tó ṣe ní gbogbo rẹ̀ ní orúkọ tí Jésù Kristi nípa ìfarahàn Ọlọ́run ní rere fún mi nígbàgbọ́ lọ́jọ́ gbogbo
ìkórè ayọ̀ tó lè gbé tó lójú wọn ìkórè ayọ̀ tó ga tó tóbi jọ ìkórè ayọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ògo wúrà fàdákà ọ̀yà kó bẹ̀rẹ̀ sí kó fún agbada ṣọlọ́ hàn èyí náà mi yà kó mi lórí àyìnbó tó wọ̀ jùlọ èmi lórí nínú ọlọ́ àìkú tó wájú àwọn bó ṣe gbà nínú ọkẹ́ tó àpọ̀dé àgbà bó ṣe gbà lóòrùn ọ̀tún Jésù Kristi àyìn gbogbo ojú ayé mi àyìn kórè ayọ̀ tó kún fún ògo àti ìbùkún àyìn kí mo kó ní bàbá tẹ̀sán gbogbo oríire àyìn àti ògo tẹ̀lé lórí ọ̀nà mi àkọ́bẹ̀ sí ló fún mi ohun gbogbo oríire àti ògo tí mo gbà nínú rami láti gbé kẹ́nìkan lórí lọ àìkọ́bẹ̀ sí ló fún mi àìkọ́bẹ̀ sí gbẹ̀lú láti mọ̀ lórí báyìí ní orúkọ Jésù gbogbo tí ń ṣe ogun ègún èpè ẹ̀jẹ̀ àìtí kejì kí orúkọ yóò ṣe rí àkópa ìpọ́tà ni mo ní kórè àjọ ìṣòwò àkọ́bẹ̀ sí kò fún mi àìkó sì mọ̀ jùlọ fún mi nínú àjọ àlàáfíà ẹ̀mí gígùn àti àpẹẹrẹ àkọ́bẹ̀ sí jùlọ fún mi pátá ní orúkọ Jésù ìjẹ́ pé àmúyẹ gbà àwọn ènìyàn náà gbà yàn àdìmọ́ mọ̀ jáfa ní ìtẹ́ ìwé sì mọ̀ gbà ìpàdé rẹ̀ àyẹ̀wò sì mọ̀ láti mọ̀ yọrọ ògo àyè nínú àjọ tó ga jù àyẹ̀wò sì mọ̀ pèrè nínú ìfẹ́ lọ́rọ̀ àlàyé láti mọ̀ lépa láti mọ̀ fi ògo àti fúlọ̀ nígbà gbogbo láti mọ̀ jẹ́ẹ̀dì tó bá tẹ́gbọ́n nígbà gbogbo ìjẹ́ pé kí ni àìní gbogbo ojú ayé mi nínú ògo tó ka tó tóbi tẹ́lẹ̀ gbẹ́yìn mi tó máa fọ àní gbogbo rere tẹ́ ìgbà nípe ní kí nínú mi àní tẹ́lẹ̀ àyẹ̀wò ẹ̀sìn láti mọ̀ ṣe ògo yóò sì máa jẹ́ bó ṣe tọrọ èyí dẹ́ mo ya kúnnù mi lójú ẹ̀yà mọ̀ jùlọ ìlú àti mọ̀ pọ̀ sí lágbọ́n náà ọ̀rọ̀ mọ̀ kúnnù ìlú láti mọ̀ pọ̀ sí lágbọ́n náà láti mọ̀ já lágbọ́n náà jàtọ̀ ní orúkọ Jésù Kristi ògo yà kó sì máa jẹ́ bó ṣe tọrọ lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ayérayé o ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo ìwé ẹlẹ́dàá gbogbo ìfarahàn rẹ ní rere ni mo fẹ́ ní gbogbo gbà ní gbogbo ọjọ́ níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi nítorí pé kíni láì sí ìfarahàn rẹ pẹ̀lú mi ní ìjàmọ̀ kankan ìjẹ́ kankan kò sí ohun tí mo lè ṣe bàbá mo ṣe dá mi dáhùn kankan mo ṣe fi mi sílẹ̀ ní sẹ́kọ̀ndì kan ìfarahàn rẹ ní rere ní gbogbo ọ̀nà nígbàgbọ́ ní gbogbo nínú gbogbo jẹ́ kí n mọ̀ rí ìdí ìbò ṣe ń ké orúkọ Jésù Kristi ti Násárẹ́tì agbára rẹ ẹ̀mí mímọ́ rẹ àṣẹ rẹ èrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé ga gbogbo orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ yá fi dì mí ní àmúra agbára rẹ pátápátá fi dì mí ní àmúra ní gbogbo náà fi dì mí ní àmúra agbára rẹ nígbàgbọ́ ní gbogbo ọjọ́ yìí nínú orúkọ Jésù Kristi kí n mọ jẹ́ òun àríṣà fún gbogbo àwọn ènìyàn búburú pátá gbogbo lọ́nà jẹ́ àbí nítòsí ní gbogbo ọjọ́ ayé mi àní kí n mọ jẹ́ àti èmi àtọwọ́ iṣẹ́ tèmi kí a mọ jẹ́ àkìyọ́nù àkìgbógun àkìdínà jẹ́ àkìròbí ṣe pátápátá lápapọ̀ bó ti rú kórè àní ní orúkọ Jésù ní gbogbo ọjọ́ ayé mi kí n mọ jẹ́ aláṣeyọrí ayọ̀ ẹni tó ta inú ògo ẹni tí wọ́n ya yọrọ fúngbà gbogbo ẹni tó gba eré tó gba gbégbé ọtún lójoojúmọ́ nígbà gbogbo ìtítú agbára ẹ̀fà àhàn nígbà gbogbo nínú gbogbo tí máa ṣe nígbà gbogbo ìjẹ́ pé ẹ̀rí tó lágbo tó ga jù yóò mọ̀ jẹ́jẹ́ nígbà gbogbo bàbá àní ìjìmí ní àmúlẹ̀ agbára tó gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé òwò Ọlọ́run ní máa jẹ̀mú ayọ̀ ó ti gbogbo agbára àti ìgbà tó tẹ̀mí wá ní bàbá ìfarahàn rẹ ní rere ni mo fẹ́ ọ̀yà tó mo farahàn fún mi ní rere bó ṣe farahàn mi lọ àyà tó mo farahàn fún mi rere ju àti wọn lọ gẹ́gẹ́ bó ṣe farahàn Jésù àdìrẹ́ yà wà mo farahàn fún mi ní rere Olúwa ti gbogbo agbára tó gbọ́ tó fi jọ orúkọ Jésù tó pé èmi kò dẹ́ni kankan bí kò ṣe wọ́ nìkan agbára mi mo ní láìsí rẹ láìsí farahàn pẹ̀lú mi ṣe èmi kò jámọ́ kankan èmi kò jẹ́ kankan àní èmi ò sì lè dá kankan ṣe pàápàá orúkọ Jésù Kristi Násárẹ́tì ayé rẹ bàbá ìmọ̀ ayé rere àmọ́fà mi ní gbogbo ọ̀nà ayé rere àmọ́fà mi ní gbogbo ọ̀nà ayé tó sọ àmọ́fà mi ní gbogbo ọ̀nà láti ní oṣù kẹfà láti ṣe ìṣẹ̀lẹ̀ orúkọ Jésù Kristi ọ̀yá ní gbogbo ọjọ́ ayé mi bàbá mi mímọ́ ayé mo ń béèrè fún iná mi mímọ́ mo ń béèrè fún agbára rẹ mo ń béèrè fún àṣẹ rẹ mo ń béèrè fún ìrè rẹ mo ń béèrè fún májẹ̀mú rẹ mo ń béèrè fún ọ̀rọ̀ tó gbé àti ẹ̀jẹ̀ tó gbé ká gbogbo orúkọ lọ àti ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa nífa ẹni lórúkọ tó yà fi dìmí ní àmúrẹ́ pátá jọ àtúmọ̀ lọ ọ̀yá nífa ẹni rẹ tó fi dìmí ní àmúrẹ́ pátá jọ àtúmọ̀ lọ àì nífa ẹni rẹ fún orúkọ tó fi dìmí ní àmúrẹ́ pátá jọ àtúmọ̀ lọ orúkọ Jésù Kristi ní gbogbo ọjọ́ àyè kí mo jẹ́ wọn àríṣà fún gbogbo àwọn ènìyàn gbogbo àwọn kòkòsẹ́ tààtàrí àti gbogbo àwọn ìkàgbọ́ gbogbo ègún ìpàtí bá jùmọ̀ lẹ́yìn nọ́ọ̀lọ́jì àti nítòsí olùwàkímọ̀jọ wà àìsàn gbogbo tí ṣe bí pátákó orúkọ Jésù Kristi àìní gbogbo ojú ayé mi àti ìbá gbogbo ṣe tèmi àkọ́wọ́ jẹ́ àkèrò bísí àkìdé àti gbogbo àkèrò àkìnira àkìdé ìrìnàjò àkìtàkù láti mọ̀ ṣeré nígbà gbogbo ọjà orúkọ Jésù Kristi àìní gbogbo ọjà mi kí mo jẹ́ aláṣẹ̀rẹ̀ ayọ̀ àìní ìdìbòkún àìní gbéga ẹni ṣeré ẹni àlọ́ nígbà gbogbo àìní tó pọ̀ ní ìgbéga àti ìbòkún àṣírógo àti aṣọ́rẹ̀ jẹ́ pé ojoojúmọ́ àìní wọ́n mọ̀ ayọ̀ ogogun fún ayọ̀ aṣọ́rẹ̀ fún ayọ̀ oríire fún nígbà gbogbo èyí tó gòsì mọ̀ jẹ́ tẹ̀lé jẹ́ ìrẹ̀mí tó mọ̀ kọ́ ní ọmọkùnrin ní ògùn nígbà gbogbo bàbá nípa ìkọjú síbi nípa ìfarahàn ní ìrẹ̀mí ayé mi sẹ́ lórúkọ Jésù bá dìmí náà mọ̀ pátá dìmí náà mọ̀ pátá ọ̀yà dìmí náà pátá àní kì í ṣe fún ènìyàn bí kò sì pé fóògùn àti ìlógo rẹ̀ àdìmọ̀ dìmí náà mọ̀ pátá tó fi jẹ́ lọ lórúkọ Jésù Kristi gbogbo jẹ́ ìmọ̀ kí mọ̀ pọ̀ ní àṣírí ayọ̀ rere agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ní májẹ̀mú ayọ̀ ìwọ farahàn Jóṣúà gẹ́gẹ́ bó ṣe sọ fún mi pé ìwọ yóò gbéga ju Mósè lọ Ọlọ́run rántí gbogbo ìlérí àti májẹ̀mú rẹ pẹ̀lú Abraham Isaac àti Jacob èyí tí ó dábàá tó bá ayé mi náà dà pẹ̀lú
ṣáájú ká tó lóyún mi títà tó fi bí mi ọ̀yà ní rere abẹ̀rẹ̀ sí farahàn mi mo fẹ́ ìfarahàn rẹ ayérayé ní rere abẹ̀rẹ̀ sí farahàn mi súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ní gbogbo ọ̀nà ọ̀yà gbogbo ohun tí ó jẹ́ ẹ̀tọ́ mi jẹ́ kó ti jẹ́ gbà fún tí ó jẹ́ gbà fún láti ẹjọ́ yìí kọ́ bẹ̀rẹ̀ sí ti gbà fún pátá nípa agbára rẹ ó farahàn Jóṣúà ó jẹ́ alágbára ó Jẹ́ríkò wó níwájú rẹ̀ ó sì kó àwọn iṣẹ́ ìwọ ọ̀nù ilẹ̀ rẹ̀ ó gbalẹ̀ Jẹ́ríkò fún àwọn iṣẹ́ yìí bàbá èmi náà fẹ́ gba gbogbo tí ń ṣe ilẹ̀ mi mo fẹ́ gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àkókò tó ti gbogbo tó fi ń jẹ́ lọ́rùn ni rántí ìlérí àti ìbàjẹ́ rẹ̀ gbogbo ni fara rẹ̀ hàn fún mi ní rere súre sínú ayé mi sọ́dọ̀ agbára sọ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ilẹ̀ mi pátápátá àìláìkú síbi gan kò dìgbà fún gẹ́gẹ́ bí yóò Jẹ́ríkò sì dìgbà fún àwọn iṣẹ́ nípa wo Jésù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé òwò Ọlọ́run ọ̀gá ògo wọ tó ní gbogbo àti àtagbára níkàwọ́ ọ̀yá èrè rẹ ní gbogbo èrè fún bàbá súre sínú ayé mi Olúwa sọ̀rọ̀ àtagbára sínú ayé mi ní ìfarahàn rẹ fún rere àìnífarahàn rẹ ní rere fún mi àìgẹ́ bó ti farahàn Jóṣúà ní rere sẹ́ bàbá àìnífarahàn fún ìbílẹ̀ ní rere ọ̀yá tó mọ̀ farahàn fún ìbílẹ̀ ní rere ní ọ̀tún ọ̀tún yojúmọ́ ọ̀yá súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi ọ̀yá súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi àìní súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú orúkọ Jésù gbogbo tí ń ṣe ilẹ̀ mi àìní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àìní gbogbo tí ń ṣe ògo mi àìní gbogbo tí ń ṣe pátápátá àìní kó bẹ̀ ti gbé ẹ̀fọn bẹ́tẹ̀ pàbá láṣẹ rẹ̀ ó fara fún Jóṣúà àyè rere àyè okun fagbada àyè orí Jẹ́ríkò àyè owó orí wàjẹ́ pápátá ó sì mú àwọn ọmọọṣẹ́ gba ilẹ̀ yẹn pápátá ó mú àwọn ọmọọṣẹ́ gba ìlú yẹn pápátá ó mú àwọn ọmọọṣẹ́ gba ìlú yẹn pápátá àyè wọ́n sì jọrọ rẹ̀ àyè wọ́n sì kóòrè bẹ̀ ní orúkọ Jésù àyè dé ìbílẹ̀ ní o àyè gbogbo tí ń ṣe ilẹ̀ mi àyè gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àtògó mi àyè àkókò tó láti gbà padà bá àyè orúkọ Jésù ní rere abẹ̀rẹ̀ sí fara fún mi sẹ́ àyè rere bẹ̀rẹ̀ sí fara fún mi gbogbo náà ọ̀yà súre sínú ayé mi látọ̀ àgbà sínú ayé mi ọ̀yà súre sínú ayé mi ọ̀yà súre sínú ayé mi gbogbo tí ń ṣe ní gbogbo tí ń ṣe gbogbo tí ń ṣe kò nígbà fún ọ̀yà kò sí mi kan àyè gbogbo tí ń ṣe gbogbo tí ń ṣe kò sí gbà fún ọ̀yà kò sí mi kan ti bu agbá tó fi tó pé tìrẹ ni ògo tìrẹ ni ayé kì í ṣe fẹ́ kì í ṣe fún ògo kì í ṣe fílẹ̀ kì í ṣe fún ògo kò bá ṣe lógo rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ tó bá sàtìrí pé àdúrà ìwúlò fún ọ wọ́n láti mọ gbàfẹ́ mi mọ́ wọ̀rí màá tọ́jú rẹ̀ tó gbọ́bàjẹ́ fọ̀rọ̀ lẹ̀ màá tọ́jú rẹ̀ kódà gan o tún lè sọ fọ́nà pé ògo tiẹ̀ gangan kókó fún mi kí n mọ bọ́ọ̀lù lọ mọ́ wọ̀rí ò ní kábàámọ̀ tó pé màá bọ́ọ̀lù dáadáa ìní bọ́ọ̀lù nílòkulò ìní bọ́ọ̀lù nílò tẹ́ pé kí ni ó rí ó tó máa ń kábàámọ̀ ó rí inú tiẹ̀ gangan mọ̀ dùn pé yes ẹnìkan bọ́ọ̀lù ògo rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé Ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo ìwọ ẹlẹ́dàá ohun gbogbo tẹbí wọ́n lọ mọ mi tó ṣẹ̀dá mi ṣáájú ká tó lóyún mi ni ìwọ ti mọ̀ mi ìfarahàn rẹ ní rere ni mo béèrè fún bàbá wàá túbọ̀ farahàn mi fún rere ju bó ṣe lórí bó ṣe ń wò lọ ju bó ṣe ń fojú sọ̀nà lọ súre sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi gbogbo ọ̀nà ire kó bẹ̀rẹ̀ sí là fún mi gbogbo ọ̀nà gbéga ya kó bẹ̀rẹ̀ sí là fún mi ní gbogbo ọ̀nà ya kí bẹ̀rẹ̀ sí tún ní ògo bọ́ọ̀nù ògùn nígbèga bọ́ọ̀nù gbéga pẹ̀lú èrè tó lógo tó lẹ́gbẹ́ tó nákàwé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ire rẹ ni mo béèrè fún bàbá àṣùrè sínú ayé mi ní ìfarahàn rẹ ní rere ó yá jù tẹ̀lé àti mo farahàn fún mi rere ó yá tó farahàn fún mi rere orúkọ Jésù Kristi ó yá súrè sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi súrè sínú ayé mi àìsọ̀tàgbà sínú ayé mi súrè sínú ayé mi àìsọ̀tàgbà sínú ayé ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ilẹ̀kùn kọ́ ni àìgbó tí ń ṣe ẹ̀kùn gbéga ni àìgbó tí ń ṣe ẹ̀kọ́ àkọ́bẹ̀ ṣiṣẹ́ fún bàbá tó fi jẹ́ lọ́rùn ni àìláìkú síbẹ̀ àkọ́bẹ̀ ṣiṣẹ́ fún bàbá tó fi jẹ́ lọ́rùn àkọ́bẹ̀ ṣiṣẹ́ fún bàbá tó fi jẹ́ lọ́rùn ní orúkọ Jésù yá kí n bẹ̀ sí tún yóò gbọ́ nùkọ́ inú gbéga bọ́ọ̀lù gbéga àìlú ṣe bọ́ọ̀lù ṣe ibi àṣẹ bọ́ọ̀lù ṣe ní orúkọ Jésù bàbá súrè sínú ayé mi láti ọba sínú ayé mi ọ̀yá súrè sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi olùwà súrè sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi sẹ́ bàbá farahàn fún mi lórúkọ àsúrè sínú àgbà sínú orúkọ Jésù sẹ́ àìní farahàn lórí àsúrè sínú ayé mi sẹ́ àìní ṣe fún mi òtún fún ògo àti ìlógo rẹ sẹ́ ọ̀yá gbogbo rẹ̀ kọ́ ìlógo bí àdìgbò ṣe kọ́bẹ̀ ìṣẹ́fọ́ bàtà ní gbogbo ọ̀nà àyà kẹbẹ̀ sí pọ̀ ní ògo àkẹbẹ̀ sí ní ògo bọ́ọ̀nù ògo nígbà farahàn fún mi rere ní orúkọ Jésù bàbá súrè sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi sẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àjùlọ bàbá àgbàlagbà súre sínú ayé mi nípa ìfarahàn rẹ fún rere mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi ní gbogbogbà ọ̀yá kí n mọ̀ pọ̀ ní ògo kí n mọ̀ tayọ ní ògo kí n sì mọ̀ ṣe ohun gbogbo nínú ògo yẹn pé kí ni ní gbogbo ọ̀nà ìdáwọ́ ní gbogbo kọ́mọ já síre kọ́mọ já sọ kọ́mọ já síre àkọ́mọ kún fún ògo tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn èyí tí ọ̀gbọ́n tó jòrò tẹ́lẹ̀ òrò rí àdúrà rẹ̀ dà
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé bàbá ní ìfà rẹ sí rere ní rere àìfún mi sẹ́ ní orúkọ Jésù Kristi. Ó yá súre sínú ayé mi, ó yá tọ̀tàgbà sínú ayé mi, ó yá súre sínú ayé mi, tọ̀tàgbà sínú ayé mi tí gbogbo agbára tó fi sínú bàbá ní ìfà ní rere ó yá mọ̀ fẹ́ àwọn mi sẹ́, ó yá súre sínú ayé mi sẹ́ ní gbogbo ọ̀nà bàbá tí mi àìkébẹ̀ sí ní pọ̀jù ògo, àìkébẹ̀ sí táyọ̀ ní ògo, àìkébẹ̀ sí ṣeré ní ògo, ohun gbogbo dàbí pátá àìkọ́bẹ̀ sí já sí ire ayọ̀ tó kún fún ògo jùlọ, àìgbogbo ire àìkọ́bẹ̀ àìkọ́bẹ̀ sí já sí tó kún fún ògo jùlọ ní gbogbo ọ̀nà nígbà mo ní orúkọ Jésù Kristi. àìṣòro tó ga tó ògo àìkọ́bẹ̀ sí jẹ́ tèmi sẹ́, ìgbéyàwó tó ògo tó àìkọ́bẹ̀ sí jẹ́ tèmi ní àwọn ògo àìkọ́bẹ̀ sí jẹ́ sí ìgbọ́bẹ̀ jáṣe òkọ́bẹ̀ jáṣe òkọ́bẹ̀ jáṣe ìgbéyàwó àìkọ́bẹ̀ jáṣe ní orúkọ Jésù. bàbá súre sínú ayé mi láti ọgbà sínú ayé mi, olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ ní ìfà ìrere bàbá ní orúkọ súre sínú ayé mi ní gbogbo ọ̀nà àìkébẹ̀ sí nípò ní ògo àìnúgbò tó máa ṣe àìkébẹ̀ sí nípò ní ògo àìkébẹ̀ sí ní ògo àìkógo ìyẹn kó sì máa jẹ́ tirẹ̀ ẹ̀rí mi kó sì máa pọ̀ sí ní ògo tó ga jù ní orúkọ Jésù Kristi. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ẹni tó dá ọ̀run àti ayé pẹ̀lú agbára rẹ̀ tó sì fìdí rẹ̀ kalẹ̀ tí ó sì lè yé mọ́, ó farahàn fún mi ní rere, ó súre fún mi, ó sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi, ire rẹ̀ fìdí múlẹ̀, ó sì fọ̀ ní rere. ayé mi ọmọ ìdààmú àti kòrò mọ́ ní gbígbòòrò mo bẹ̀ sí gbòòrò ní ògo, ní gbígbilẹ̀ mo bẹ̀ sí gbilẹ̀ ní ògo, níta mo bẹ̀ sí níta yọ, gbogbo rẹ̀ mo bẹ̀ sí wá sí mo ṣe fún mi, àdìbẹ́ ni oore mo bẹ̀ sí di bíbí fún mi láàmì àkàndá ní pẹ̀lú ògo tí kò lè gbé tó ń dojú mọ́. gbogbo ohun rere tí kò ṣe ṣe tí kò sí wúlò nínú tí kò sí lò nínú mi ní tèmi báyìí àyè bẹ́ẹ̀ sí gbà bó sì bẹ̀ sí yúrò fún mi bẹ̀ ṣe fún nípa àgbà àti Ọlọ́run àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run àti ayé ẹni tó ní gbogbo ògo àti agbára níkàwọ́ ni ó di ti gbogbo agbára rẹ̀ èyí tó fi jọ̀rọ̀ rẹ̀ ní rere ojú bẹ̀rẹ̀ sí farahàn fún mi, àìrere ó ń farahàn fún mi, ní rere ó ń farahàn fún mi, ó tún farahàn fún mi, ó tún farahàn fún mi gbogbo àìrí rere àìní ó tún farahàn fún mi, ó sùn sọ́mi ó tún àgbàsọ ayé mi, èrè rẹ̀ fìdí múlẹ̀ ní ayé mi, àṣẹ rẹ̀ fìdí múlẹ̀ ní ayé mi, ó lápàdé ní orúkọ Jésù Kristi náà sáyẹ̀sẹ̀ ọ̀yá ní ògo mo bẹ̀rẹ̀ sí ní pọ̀, àìní ògo mo bẹ̀rẹ̀ sí gbilẹ̀, ní ògo mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò, àìní ògo mo bẹ̀rẹ̀ sí àṣeyọrí, àìní ògo tó ga jùlọ, àìní mo bẹ̀rẹ̀ sí lékèsà, àìní mo bẹ̀rẹ̀ sí pọ̀ sí ní ògo, àìní mo bẹ̀rẹ̀ sí gbilẹ̀ ní ògo, mo bẹ̀rẹ̀ sí àìní ògo ní gbogbo ọ̀nà ọ̀yá àìní gbogbo rẹ̀ pátá ó bẹ̀rẹ̀ sí bá ṣe ní ògo tó ìgbẹ́ tó ń dẹ̀ sọ, àìní gbogbo rẹ̀ bó bẹ̀rẹ̀ sí fi nípa gbàtà sọ ní ògo tó ìgbẹ́ tó ń dẹ̀ sọ tó ìkàwé tó ń dẹ̀ sọ ní gbogbo ọ̀nà àìní orúkọ Jésù àìní rírí àìní gbogbo mẹ́ta àìní pẹ̀lú ògo tó ìgbẹ́ àìní ó bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ sẹ̀ ẹ̀yìn bí ayé mi tó mẹ́ta máa ti kúrò mọ́sẹ̀ bẹ́ẹ̀ ni mi kọ̀ wálé mi mẹ́mọ́ kásí mọ́ pọ̀ sí ní ògo lójoojúmọ́ nípa gbàtà sí lọ́wọ́ nítorí pé kí ni àìní Ọlọ́run tó dọ̀rùn àti àtàgbà tó gbọ́dọ̀ nínú rẹ̀ ni àìní ó farahàn fún mi rere sẹ̀ àìní ó tún farahàn fún mi rere bẹ́ẹ̀ ni ó sùn èso ayé mi ó sọ àgbà sọ ayé mi bẹ́ẹ̀ ni ayé mi bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ó bẹ̀rẹ̀ sí gbilẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbòòrò ó sì mọ gbilẹ̀ gbogbo nítorí pé èrè àtàṣe fíjì mi rẹ̀ ayé mi ó sì gbòòrò sí gbilẹ̀ ó sì mọ gbilẹ̀ nígbà gbogbo bẹ́ẹ̀ ni orí kò yà gbogbo ó sì jẹ́ sọ ó sì mọ jẹ́ tán lára ní orúkọ Jésù Kristi. a gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ ti Jésù Kristi. orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. gbogbo ẹ̀yà ń gẹ̀rù nísà oníròyìn ayọ̀ mi. Ọlọ́run kọjú sí mi ṣe mí lóore. Ọlọ́run farahàn fún mi ní rere. So mo wá pa ní àṣẹ fún yín nítorí pé ara ìfarahàn fún Ọlọ́run sí mi ní fún mi ní rere ló ṣe gbé yín kalẹ̀ nítorí tèmi láti mọ jíjà mi fún mi, láti mọ múrò yẹn wá fún mi, láti ní fún ìdíwọ́ yẹn pé kí ilé mọ̀ pọ̀ sí ní ọ̀tún lójoojúmọ́ àtọ̀tún àtòsí àti iwájú àtẹ̀yìn ní ògo ní ìbùkún ní ìgbéga ìjẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi èmi kò tó bá wọ ọmọ ẹni àtúnṣe àṣìṣe mọ́. ọ̀yá ìtara àtẹ̀yìnwá agbára àtẹ̀yìnwá tó ju tàtẹ̀yìnwá lọ ọ̀yá mo rọ́ sínú ayé yín báyìí mo gbé wọ̀ yín báyìí ẹ gbà ní òjijì ní orúkọ Jésù Kristi ẹ bẹ̀ jí sàmì fún mi. gbogbo ẹ̀yìn àgẹ̀rù ẹ bẹ̀ jí sàmì fún mi ní gbogbo ọ̀nà ẹ bẹ̀ sí mo mi pọ̀ ní oríire gbogbo pátá ju ìwòye àti ìfojúsùn mi lọ ní ju ètí èmi gan retí lọ gbogbo rẹ pátá kọ́ bẹ̀ sí wá sí mu ṣe ibi kí gbogbo táwọn ẹ̀tọ́ mi wà làbẹ̀ kọjá kẹlẹ́ wọn gbà wọn jọ tètè wá fún mi láì kù síbi kẹ̀kẹ́ tí mo kún wọn lé mi lọ́wọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ẹlẹ́dàá ọmọ ogun ó farahàn fún mi ní rere nípa agbára nípa àṣẹ nípa òrò ìfẹ́ àtàánú rẹ̀ ni àyíká ó súrò ìsanwó ó sọ̀rọ̀ àgbàsọ ayé mi nínú fàárẹ̀ fún mi fún rere ni ìní ìgbékalẹ̀ tó gbẹ̀yìn kalẹ̀ fún mi àyè láti mọ jíṣẹ́ mi fún mi láti mọ múra fún mi gbogbo ẹ̀yà ń gbèrò sábẹ́ orúkọ Jésù Kristi ìjẹ́ mọ́ pàṣẹ ní àdìpé mi sí tẹ̀síwájú nínú àyè mi nínú oṣù kẹfà yìí àyè lọ sí gbogbo ìrìnàjò òkú tó ń dọ̀yìn parí ni àti gbogbo ọjọ́ ayé mi ó yá ẹgbà agbára ẹgbà ìgbésí ẹgbà ìtarajà tó máa lọ ní orúkọ Jésù láti rẹ̀ tó dẹ̀ ní orúkọ Jésù Kristi ó yá ní gbogbo
ọ̀nà àní orúkọ tẹ̀ bẹ̀ sí jísà mi fún mi gẹ́gẹ́ bí àní ọlọ́run ṣe fìdí rẹ̀ múlẹ̀ tó fi gbé yín kalẹ̀ tó ti mi ẹ̀bẹ̀ kámẹ́ sì fi jísà mi fún mi àdébẹ̀ kámẹ́ láti mọ múlẹ̀ fún mi ìjọba iṣẹ́ ilé ilé àní láti mọ jísà mi fún mi láti mọ múlẹ̀ ìwà fún mi àgbègbè láti mọ mi pọ̀ sí ní ògo ní orí nípa gbogbo àní ju wo yá àti fojú àti retí mi lọ àní gbogbo orí tó mi fẹ́ ní akọ́bẹ̀ tèmi lọ́wọ́ lórúkọ tí mo pàṣẹ gbogbo ẹ̀yà ń gèlú sẹ́yìn ẹ̀bẹ̀ kámẹ́ láti mọ jísà mi fún mi ẹ̀bẹ̀ kámẹ́ láti mọ jísà mi fún mi ẹ̀bẹ̀ kámẹ́ láti mọ jísà mi fún mi ẹ̀bẹ̀ kámẹ́ láti mọ kó rẹ̀ mi wá fún mi ní orúkọ tí Jésù yóò go ní ọlá níbùkún ẹ̀bẹ̀ sí mo mi pọ̀ sí nígbà gbogbo ojoojúmọ́ ní orí wọ́n ẹ̀bẹ̀ sí mo pọ̀ sí ojoojúmọ́ àní gbogbo orí àìtọ́kọ̀ mi tó mọ ẹ̀bẹ̀ mo mi pọ̀ sí ojoojúmọ́ ẹ̀bẹ̀ sí mi ní àìtọ́ ẹ̀sọ́ àní ọkọ̀ òjòjúmọ́ gbogbo bẹ́ẹ̀ ni àní mò ń tẹ̀lé mọ́ pàṣẹ ní orúkọ Jésù gbogbo bí kébi tí àwọn ẹ̀tọ́ àti pé mi wà ẹ̀bẹ̀ sí lábẹ́ kọjá pé mo gbàgbọ́ ẹjọ́ fún mi tẹ̀lé orúkọ Jésù ètò pé iṣẹ́ yìí lélẹ̀ ojúṣe ìsìn gbogbo ẹ̀yà ń gèlú sẹ́nu kan ní ìròyìn òyà mi àṣẹ ni mo pa àti pé kàdé tọ̀dọ̀ àti pé àní ọlọ́run ẹ̀dẹ́dọ̀ wa tẹ̀lé ó ti kọ́ ṣe mí lórí iṣẹ́ bẹ́ẹ̀ ni àdé ó bóbi fún ó ń farahàn fún mi ní ojoojúmọ́ ló ti gbé nǹkan fún mi ẹ̀bẹ̀ kẹ́mẹ́rẹ́ sí mi àṣẹ mo pa àṣẹ mi dábàá ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run sọ fún Jóṣúà pé ẹ kọjá Jordan ẹ lọ gba Jẹ́ríkò. Àwọn ará Jẹ́ríkò wá sọ wípé kò sí tọ́jọ́. Gbọ́ ìtọ́lọ́run sọ fún Jóṣúà nígbà tí wọ́n súnmọ́ Jẹ́ríkò. Ó ní àti Jẹ́ríkò àtọba àti gbogbo àwọn ológun àti kékeré àti gbogbo tí ń bẹnu rẹ̀ òun fi lé lọ́wọ́ pátápátá. Kò sí ẹnì kankan tó lè dá dúró bẹ́ẹ̀ ni kò sí ẹnì kankan tó lè dí lọ́wọ́ láti gba Jẹ́ríkò yẹn àti gbogbo tí ń bẹ nínú rẹ̀. Jóṣúà mọ̀ gbàgbọ́ tí ń bẹ nínú rẹ̀, ọmọ gbàgbọ́ Jẹ́ríkò àti gbogbo tí ń bẹ nínú rẹ̀. So kí ni kókó àdúrà tá fẹ́ gbà? Òun náà ni wípé kí ni ta ni ọ́ àbẹ́yìn wo ni tẹ́ sọ wípé kí ni ẹ wo ibi tí mo fẹ́ bá yàrá jà asán ni gbogbo kìràkìtà mi níwájú Ọlọ́run nítorí pé Ọlọ́run farahàn fún mi ní rere gẹ́gẹ́ bó ti farahàn fún Jóṣúà ní rere torí Jẹ́ríkò sì wó tó sì gba gbogbo ilẹ̀ Jẹ́ríkò yẹn fún àwọn ọmọ Ísírẹ́lì àti gbogbo tí ń bẹ nínú rẹ̀ pàpátá tí kò sì sẹ́ni kankan tó lè dá dúró ya gbogbo yín pàpátá ẹ wó lulẹ̀ bẹ̀rẹ̀rẹ̀ àti agbára àti ilé àtọ̀nà yín gẹ́gẹ́ bí Jẹ́ríkò sì wó lulẹ̀ bẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọba àti gbogbo àwọn alágbára lùlù yìí àti kékeré àtàgbà gbogbo wọn ṣe run dànù gbogbo wọn pátá ẹ run dànù gbogbo yín tẹ́ pẹ́ ní àyíyọ́lẹ́nu afakọ́ ètò fún ànínára àfọ̀gídàndẹ́ yìí mi tẹ́ sọ pé ẹ̀yin ò ṣe tán láìjáwọ́ nínú iṣẹ́ mi pátá gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo yìí tẹ́ pẹ́ ní àyíyọ́lẹ́nu ànínára àfọ̀gídàndẹ́ àfakọ́ ètò àfọ̀jọ́ ètò fún alátakò orí pátá gẹ́gẹ́ bí Jẹ́ríkò ṣe wó lulẹ̀ tó sì wó lulẹ̀ bẹ̀rẹ̀rẹ̀ tí gbogbo àwọn ọba àti gbogbo àwọn àgbàlú àti kékeré àtàgbà àti gbogbo ẹ̀rọ kó ṣe bẹ̀ gbogbo àdìwọ́n sì dohun ìgbé yóò orúkọ Jésù tẹ́ gbogbo ẹ̀ṣẹ̀gbé bẹ́ẹ̀ pátá nítorí pé kíni ní rere Ọlọ́run farahàn fún mi ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo nínú gbogbo bẹ́ẹ̀ ni àní Ọlọ́run sọ̀rọ̀ fún oṣù àtẹgbẹ́sọ ayé mi ní ti tẹ̀mí àní kò sí ìdádúrà bí Ọlọ́run kò fún mi kankan mọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run fi agbára àti gbogbo fún mi láti mọ gba ètò láti mọ gba gbogbo nígbà gbogbo ní gbogbo náà láti mọ pọ̀ ní ògo ọ̀yá ẹ̀yin wo lásọ pé ẹ fẹ́ wo ibi tí mo fẹ́ bá yàrá jà ẹ̀yin wo lásọ pé kò ṣe ń tọ́jọ́ àyílà kìràkìtà mi àti aláàmì gbàgbọ́ níwájú Ọlọ́run asán òfin ní ọmọdé aṣẹ́ni àti ẹ̀yin àtagbára àti ilé yín èmi ọ̀fẹ́ mọ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́jà àbí bẹ̀rẹ̀ sí àbí agbára wọlé àti kórókọ tẹ́jà ọ̀nà ìyá àbí tòṣìnà ẹ̀rùn dànù àgẹ́gbẹ́ ojú ojú Jẹ́ríkò ṣe wọlé bẹ̀rẹ̀rẹ̀ ọ̀yá àdé ti gbogbo àtúntò àti gbogbo ẹni ẹ̀ wọlé bẹ̀rẹ̀rẹ̀ àgẹ́gẹ́ bí àní ọba àti àwọn alágbàlú yẹn àgẹ́gbẹ́ Jẹ́ríkò yẹ àní wọn kó ṣe wọ́n ṣe jòun tí kò sí mọ́ àní kò níwájú àwọn ọmọ fíìsì kó níwájú Jóṣúà àti gbogbo ọmọ ṣe àdúgbò pátá ẹ̀yẹ jẹun tí kò sí mọ́ pátá àní àti ẹ̀yìn àtàgbà àti ẹni jẹun tí kò sí mọ́ pátá àní ní ojú ọ̀nà tẹ̀lé àní ẹ̀ kò lè dá mi dúró àní láti mọ gbàdúrà láti mọ pò rere nítorí pé àní wọn ò rí Jóṣúà ìdádúró àní láti lè gba orí Jẹ́ríkò yẹn àní ẹ̀ kò lè rí mi dẹ́rù láti mọ gbà rè mi ẹ̀ kò mọ orí Jóṣúà ìdádúró láti lè gba gbogbo ilẹ̀ Jẹ́ríkò yẹn àní ẹ̀ kò rí mi dẹ́rù àbí tí láti lè gba gbogbo ṣiṣogo àti ilẹ̀ pátá fún mi lóko tó àní mo sọ pé ẹ̀rùn dànù ẹ̀ṣùgbé dànù ẹ̀ṣùgbé dànù ẹ̀rùn ẹ̀ṣùgbé dànù tó gbogbo àti wọn ṣe Jóṣúà gbogbo ni wọn rù dànù wọn sì ṣègbè dànù àti odi ni o gbogbo ni wọn wò lẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀wò lẹ̀ àtàgbà àti ilẹ̀ ẹgbẹ́ dànù gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ṣe gbé dànù orúkọ Jésù àṣẹ kì í sábà. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run lẹ́yìn rẹ̀ talẹ́ntọ́ tọ́ sí láti mọ gba ògo. Ọlọ́run lẹ́yìn rẹ̀ talẹ́ntọ́ gba gbogbo ògo bọ̀ láti lè wà lórí ayé mi yẹn pé ṣáájú ká tó lóyún mi gangan talẹ́ntọ́ gba gbogbo ògo tẹ̀bí ìwọ ni Ọlọ́run ìwọ tó ní gbogbo ògo yẹn tó ń gba gbogbo láti lè wá yẹn ìwọ lèmi képe ìwọ lèmi mọ́ ìbí kò mẹ́ni kankan mọ́ yá síwájú àti síwájú láti mọ gba ògo lọ
agbára rẹ ìjọba rẹ tóbi rẹ wá túbọ̀ sọ̀kalẹ̀ wọ́n fi ìtara gbàdúrà yẹn jẹ́ kó di mímọ̀ fọlọ́run pé òun ló ní ògo ló sì gbọ́dọ̀ mọ gba ògo ló sì lè mọ gbogbo lórí ayé rẹ àti ló gbogbo tí ṣe tiẹ̀ so tọ́ba wá rí pé irọ́ ni èmi ọ̀bọ jiyàn mọ̀ jẹ́ ká jiyàn wọ́n sá ti mọ gbàfẹ́ mi fọkànbalẹ̀ mọ gbàfẹ́ mi so orúkọ Jésù lẹ́mẹ̀ta ọlọ́run ògo ọlọ́run yẹn àní ṣáájú ká tó lóṣù mi wọ́n bá tó ti gba gbogbo ògo nígbà tá a tó lóṣù mi wọ́n bá tó tún gba gbogbo tó tún gba gbogbo ògo àìnínú gbogbo tí ṣe tèmi wọ́n bá tó ní gbogbo tó ń gba gbogbo ògo ẹ̀yà títí sí ẹ̀yà tó mọ̀ gba ògo lọ ìjọba rẹ agbára rẹ àṣẹ rẹ títóbi rẹ iná mímọ́ rẹ ìmísí rẹ wàá túbọ̀ sọ̀ka ibo sọ̀kalẹ̀ wàá túbọ̀ jẹ́ra bó ṣe yẹ wàá túbọ̀ fàlẹ́ ibo ṣe mọ̀ nínú orí nínú àdúrà nínú ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ rẹ nínú sísàsàrò nínú gbogbo pátá àní wọ́n mọ̀ farahàn fún rere wàá túbọ̀ gba gbogbo ògo wàá túbọ̀ jẹ́ra àwọn ìtọ́sán lọ àti èmi àti gbogbo àwọn àtàjọ àti gbogbo àwọn àtàjọ ẹnì kọ̀ọ̀kan ká mọ̀ kún fèrè tó lógo tó ga jọ ojú tàti wọn lọ àdúrà rẹ dá ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìwọ Ọlọ́run ológo tó ní gbogbogbò àti ìyà àtàgbára tí kò sẹ́ni kankan tó lè bọ́ ọdún tó sì lè bọ́ pinnu rẹ̀ láti lè wá ìwọ lọ́ba tó ń gba gbogbo ògo ìwọ lọ́ba tó ń gba gbogbo yìí ìwọ lọ́ba tó ń jẹ́rìí agbára nígbà gbogbo ní rere ìwọ lọ́ba tó ń farahàn fún ní rere ìwọ tó sì ń súre nígbà gbogbo ní rere ní orúkọ Jésù láti mọ gbogbo ọmọ ṣiṣẹ́ ní rere ìwọ náà ni ìwọ lọ́ba tó tún gba gbogbo títò lónìí àìní ìwọ náà ló tún gba gbogbo títò ní Olúwa òǹgbogbo ní orúkọ Jésù wá kí wọn gba ògo lọ agbára rẹ àṣẹ rẹ ìdẹ́mímọ́ rẹ títóbi rẹ ìjọba rẹ àní ìwà aláyè látọ̀ fẹ́ bó ṣe fẹ́ lọ wá túbọ̀ sọ agbára kà sí gẹ́gẹ́ bó ṣe wá túbọ̀ jẹ́ra bó ṣe agbára wá túbọ̀ fẹ́ aláyè rẹ fún ṣọ̀rọ̀ wá túbọ̀ fi tó bẹ̀rẹ̀ bó ṣe fẹ́ jẹ́ kó ògo ìyá kó tó bẹ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ àní tóbi kó tó bẹ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ ìyẹn kó tó bẹ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ àní ìwà aláyè tó fẹ́ bó ṣe lọ Olúwa sọ agbára tàṣẹ bó ṣe lọ àmọ́ ìyẹn arúgbó bó ṣe lọ àmọ́ ìbò tí ó ṣe lọ yóò orúkọ Jésù ṣe yá túbọ̀ fi òtún àtúndò rẹ̀ bó ṣe lọ àní gbogbo ọ̀nà àti èmi àti gbogbo àtàjọ àgbẹ̀ ibi tájọ péjú pé ṣẹ̀gbẹ́ ni àti gbogbo àti wọn gbà ní orúkọ Jésù ní ọ̀tún náà tún lójoojúmọ́ ayé nìkan akọ́mọ pọ̀ sí ní ògo tuntun àyíkọ́ akọ́mọ yọ tuntun pẹ̀lú ògo tuntun àyíkọ́ akọ́mọ gbẹ̀rẹ̀ ní ògo tuntun ìwà láì tuntun láti mọ̀ fẹ́ bó ṣe fẹ́ ògo kó sì mọ̀ jẹ́ bó ṣe rẹ̀ òṣìṣẹ́ bàbá tó gbé wọn gbàdúrà ògo ní forúkọ yìí láàrin mọ́ yìí ẹ̀mí àwọn wòlíì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ayérayé gbogbogbò ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ìjẹ́ pé ní rere ìwọ tún farahàn fún mi lónìí ní gbogbo ọ̀nà ìwọ tún mọ̀ farahàn fún mi ní rere bẹ́ẹ̀ ni ìwọ ṣàṣepẹ́ inú ayé mi ìwọ ṣàṣepẹ́ ayé mi ayé mi ò tún mọ̀ ìdààmú mọ́ bẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣe tó àti pé mi ọbẹ̀ sì di gbà fún mi nípa agbára àti àṣẹ rẹ̀ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ògo ni forúkọ rẹ bàbá ògo ni forúkọ rẹ ọmọ ògo ni forúkọ rẹ mọ ayé mo dúpẹ́ mo sọ pé ṣe gba ọpẹ́ àti ìyẹn ìtọ́ pé ní rere àdìwọ̀ tún fara hàn fún mi ní rere ju àti wá lọ ní òní àìní rere ìwọ̀ tún jẹ́rẹ̀ agbára rẹ dúdú ayé mi ju àti wá lọ ní òní àìní rere ìwọ̀ tún yin alógo ojú ayé mi ní ojú tó bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ìyẹn fún gbogbo rere ìtọ́ tún ti sun ayé mi ní rere nípa fara rere fún rere àti fún gbogbo àṣẹ ìtọ́ tún ti sọ sínú ayé mi nípa àṣẹ agbára rẹ àti nípa ìfara hàn ní rere lórí ayé mi lógbó ṣe ní Olúwa ògo ni forúkọ rẹ èyí ni forúkọ rẹ àríwímọ̀ ìbàbọ̀ ọmọ ṣe gba ọpẹ́ ológo jẹ́ ọmọ ṣe gba ọpẹ́ àrítóbi jẹ́ ọmọ ṣe gba ọpẹ́ ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ̀ ní gbogbo ọ̀nà mo yìn ológo ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún mo sọ pé kábíyèsí Ọlọ́run ayérayé Ọlọ́run jìnlẹ̀ fẹ́ mi àwọn wòye mi mọ́ jọ gba ọpẹ́ Olúwa gba yìí Olúwa gbọ́ ọpẹ́ Olúwa gba yìí ètò pé tí wọ́n jẹ́ fòtùmọ̀ gba gbogbo tùmọ̀ yàrá gbogbo ṣẹlẹ̀ gbogbo tùmọ̀ fàjúlọ rẹ̀ òṣìṣẹ́ ọba àwọn ọba òyìn ní forúkọ tí ẹni mo yẹ ní mo gbórúkọ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbígbó Olúwa ga ó dára yeyeye ó dára gbígbó Olúwa ga ó dára ooo yeyeye ó dára gbéga gbé bàbá ga o gbéga èmi ń gbé bàbá ga o ọba tó farahàn fún rere fún mi o títí láì ni wọ́n máa gbéga. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn mo dá gbogbo yìn padà sọ́dọ̀ bàbá yẹn mo kí bàbá yẹn wípé ó ṣe ẹni tó farahàn fún mi ní rere ẹni tó farahàn fún ọ náà ní rere ẹni tó farahàn ẹnì kọ̀ọ̀kan wá lọ́nà kan àbí òmíràn ní rere láti mọ súre fún wa láti mọ bùkún wa láti mọ gbẹ́ni kọ̀ọ̀kan láti mọ sọ nìkan adáyọ̀ ìjọ tuntun ṣàṣepẹ́ inú ayé wa ní ọjọ́ tuntun ni ìjẹ́ pé ó sì ń tẹ̀síwájú láti mọ ṣàṣepẹ́ inú ayé wa ìjẹ́ pé lẹ́kọ́ rere ó ṣí yóò sì tún mọ ṣe fún wa nígbà gbogbo láì àti láyà kì yóò tì mo kí bàbá yẹn wípé ṣe mo sì tún kì í tún mọ yìí nígbà gbogbo bẹ́ẹ̀ ni ògo yóò tún mọ jẹ́ tirẹ̀ láì àti láyà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbọ́ ìpadàbọ̀ Jésù Kristi ti sún métílé ìjọba ọ̀run àkókò àti kó àwọn àyànfẹ́ lọlé náà ti kí ni ó ti sún métílé so múra láti pàdé Jésù Kristi láti bá gòkè
múra láti wà lára àwọn tẹ́ pé kí ni Jésù yóò ti pàṣẹ tiwọn ti pàṣẹ rẹ̀ yìn Ọlọ́run lógo wípé òun tún padà bá ìgbàgbọ́ láyé, ìyẹn pé ó rí ìdáhùn ayọ̀ sí ìbéèrè rẹ̀. ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. ìtò túmọ̀ sí wípé kí ni àti èmi àti ìwọ ẹnì kọ̀ọ̀kan wa tọ̀sán tòru láì sí mẹ́ta ní gbogbo ìṣẹ́jú, kálukú wa kó mọ iye ara rẹ̀ wò, kálukú wa kó mọ kíyèsí ara rẹ̀, kálukú wa kó mọ ṣọ́ra gidi gan, kí Sátánì olórí burúkú ẹni ẹ̀kọ́ ẹni ìgbékun ni kó mọ̀ sí ráyè rápárá láti wọlé sẹ́nìkẹ́ni nínú wa láti gbé ẹnì kọ̀ọ̀kan wa ṣubú. ìjọba ọ̀run kò sí ń tọ́ dára tó. mọ̀ pé lóòótọ́ mi ò tí ì dé bẹ́ẹ̀ kí n mọ bó ló ṣe rí, ṣùgbọ́n ẹ̀rí dájú wà fún mi wípé kí ni ìròyìn kò tó àfojúbà. ìtò pé níbẹ̀ kò sí ẹkún, kò sí ìbànújẹ́, kò sí wàhálà, kò sí àròyé kankan. ìgbádùn ni gbogbo ẹ̀ ló jẹ́ kí Jésù lọ ṣáájú wa láti lọ palẹ̀mọ́ kí èmi àti ẹ̀ka lè bá náfààní àti débẹ̀ ló jẹ́ kó bó ògo rẹ̀ sílẹ̀ sí ọ̀run tó sì wà sáyé láti fi ra ẹ̀ ṣe ìrúbọ àti ètùtù. so ìrúbọ àti ètùtù Jésù Kristi mo ti kó já sásán. so fún ìṣe yìí ní gbogbo gbà ní gbogbo ọjọ́ mọ kíyèsára, mọ ìyẹra rẹ wò, mọ ìwádìí ayé rẹ, ibo ni mo kù sí. Ọlọ́run sí mi níyè, jẹ́ kí n mọ agbára tí lè ṣàtúnṣe ọyá gbé wọ̀ mí, kí gbogbo kó tó lè jẹ́ tìbò jẹ́ tirẹ̀ lọ ní orúkọ ti Jésù Kristi. àti ẹ̀yin àti èmi nígbà gbogbo ní ọjọ́ gbogbo Ọlọ́run nínú àánú àti oore ọ̀fẹ́ àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ wọ́n mọ̀ jẹ́ agbára fún wa láti lè mọ rìn àríyè àtàríyege nínú ìrìn àjò yìí títí dé ìjọba Ọlọ́run àníkú sọ́nà bí èéfín. gbogbo ọ̀nà kọ́nà tí Sátánì àtàríkèrè fẹ́ gbà láti fi gbẹ́ni kọ̀ọ̀kan ṣubú náà kan ìjọba Ọlọ́run, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò mọ̀ ràn wá lọ́wọ́ láti mọ̀ borí àti láti mọ̀ ṣẹ́gun rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo. ìjọba ọ̀run á sì fi ṣèrè jẹ́ káàbọ̀ mọ̀lẹ́rẹ́ yóò sì jẹ́ ìpẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, kò ní sí àtakò àbí ìdíwọ́ kankan fún wa ní ọ̀hún. ṣùgbọ́n ìyẹn á sọ pé sọ́kọ́ wa mọ̀ bẹ́ẹ̀ o, kọ́ mọ́ sọ pé kí ni oore ọ̀fẹ́ wà. ìyẹn ọ̀sán báwọn náà ìgbà yìí wà mímọ́ ẹ̀ jókòó ṣe pàtàkì ní orúkọ Jésù Kristi yóò sì dára fún èmi àti ẹ̀yin Jésù Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Ọlọ́run tó farahàn Jóṣúà ní rere, ó farahàn fún mi ní rere ní gbogbo ọ̀nà. ìdààmú kò sí fún mi mọ́ torí pé láti mọ gbèsè tọkàn Ọlọ́run ti wà fún mi láti mọ kọ́ mi. mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. bí odi Jẹ́ríkò yìí ṣe nípọn tó bí wọ́n ti dọ́bù rẹ̀ tó lẹ́pẹ́ kọ́mọ̀ ṣe fún àwọn ọmọọṣẹ́ láti là kọjá láti lè gba ilẹ̀ yẹn, wọn kò rí ṣe. Ọlọ́run gba ilẹ̀ yẹn fún pápátá látọwọ́ Jóṣúà. èmi náà kò sí ìdádúrà bí ìdíwọ́ kankan fún mi lábẹ́ bó ti wù kí ogun àti ègún àti ìpàtẹ́wẹ́rẹ́ kún wọn lágbára tó. Ọlọ́run gba gbogbo ẹ̀ fún mi, agbára àti lẹ́mọ̀ gba gbogbo ilẹ̀ àti tó gbára ó tẹ̀ mí lọ́wọ́ pátá ní orúkọ Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. nítorí pé Ọlọ́run tó dìde ìrànlọ́wọ́ fún Jóṣúà tó sì gbéga gidigidi ju Mósè lọ láti lè gba odi Jẹ́ríkò yẹn pẹ̀lú ìrànlọ́wọ́ ọ̀run, ó dìde ìrànlọ́wọ́ fún mi, ó wà pẹ̀lú mi, ó sì bẹ̀ sí gbé mi ga gidigidi ní gbogbo ọjọ́ ayé mi. ẹ̀rí ayọ̀ tó kù tí ọmọ ìjẹ́ tèmi láì àti lára ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. bàbá ọmọ ẹ̀mí mọ́ ní orúkọ Jésù Kristi a sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. ẹ̀mí àwọn wòlíì àtàwátàwà níbí àti gbogbo àti wọn gbogbo àti wọn wà apanupọ̀ a sọ pé ògo ni fún orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn. ìjìnlẹ̀ fẹ́ ní gbogbo ọ̀nà àyìnyàn o a sọ pé ṣe gba ọpẹ́ àti ìyìn títí láwọn júbà rẹ láwọn gbòòrò fún dẹ́dára rẹ sí wa, fún títóbi rẹ nínú ayé wa, fún farahàn rẹ ní rere ìtọ́bẹ̀ sí farahàn ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo níbikíbi tá a bá wà. ìtẹ́ pé ẹ̀rí rẹ tó lògò jọ ọbẹ̀ sì jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa òṣìṣẹ́ ọba àwọn ọba ayémọ̀ ìyàwó ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. hallelujah méje, hallelujah 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 hallelujah. ògo fàlókè.